Ẹ káàbọ̀ sórí ìkànnì ohun tó ń ṣẹlẹ̀ níbi tá a ti láǹfààní láti máa sọ ìròyìn tó jẹ́ ojúlówó gẹ́gẹ́ bí ẹ̀yin náà ti ṣe mọ̀ wípé a ò ní sọ ohun tí kìí ṣe òtítọ́ lórí ìkànnì yìí. Ẹ bá mi subscribe, ẹ bá mi like, ẹ comment, ẹ bá mi pín káàkiri, ẹ wá nǹkan fìdílé kí ẹ wo fídíò yìí. Ọ̀gá ṣàkú múra oyè àkúmúra oyè àwọn ọmọ olóyè ní àkúmúra oyè Àbẹ̀ní mo padà dé mo ti padà dé lórí ọ̀rọ̀ oyè tó ń fẹ́ fún wa nílé Ifẹ̀. Àbẹ̀ní mo dé mo wá gbàre tèmi o ìyá náà ìyá mo wọlé dé Àbẹ̀ní mo dé mo wá gbàre tèmi o torí òkun ló lórí omi ọ̀sà ló lórí odò ẹnìkan kó rẹ̀ pàtí pọ̀pọ̀ lórí ṣó Akúpalẹ̀mọ́ ọmọ ọkọ yàtọ̀ sọ́mọ àlè jagunjagun yàtọ̀ sí janujanu Àdìsá congratulations Májàsọ́lá Ìgbòho Òòṣà ó ga ẹjọ tẹ bá ti fún Májàsọ́lá ní Ìgbòho Òòṣà tẹ bá ti fún ní jagunjagun ọ̀fílẹ̀ Yorùbá wọ́n ní over 6,000 years wọ́n ní kò sẹ́ni tó jẹ oyè yẹn rí ó wá ní Májàsọ́lá ló kàn ó ga ó yá Àdìsá ọba Ọlọ́run kábíyèsí Ọ̀jájá Ògúnwùsì Ọ̀ọ̀ni bàbá wa Gbọ́láhàn ẹjọ torí Ọlọ́run ẹ ṣàánú ajé tẹ bá ti fún Sunday Ìgbòho lóyè ṣé mi náà deserve oyè janujanu ni tí Sunday Ìgbòho bá jẹ oyè jagunjagun Yorùbáwùyí Ayélàgbé Àbẹ̀ní ṣé mi ò deserve oyè janujanu ni ẹ má ṣe báyìí náà ó yá Àdìsá gbé fún níbo ọmọ pé ẹ fẹ́ gbé Ọlọ́run ẹ fẹ́ kú lórí tàbí tá a dé yìí lórí ta àgbọn kankan lórí ta àgbọn nánà wọn ni àwọn àjòyè ilé Ifẹ̀ oyè jagunjagun olórí àwọn jagunjagun ní gbogbo ilẹ̀ Yorùbá mi ní pé ṣe ti gbọ́ abẹ́ ẹ̀ ti gbọ́ àgbọ̀ anything àwọn àjòyè oyè yá ilé Ifẹ̀ yá olórí gbogbo jagunjagun lẹ Yorùbá bàbá mi Gbọ́láhàn Àkànbí di oníbàrígà of Bàrígà bàbá mi ti ń ṣe orúkọ yìnyín mi ìmọ̀ pé ẹ mọ̀ pé mi ká lòlò sómi ìmọ̀ yẹn pé ẹ gbà pé yín l'Ákànbí ẹ̀yin Àkànbí ọ̀rọ̀ yín ó special níwájú mi ẹ̀yin Àkànbí ṣà ń pọ̀ sí lọ́wọ́ mi lọ́tún lósì kò sọ̀rọ̀ à ń lọ joyè Yorùbáwùyí lórúkọ mi Yorùbáwùyí ni mo ń jẹ́ ìtẹ̀mí ẹ káàbọ̀ ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ kú dédé àsìkò according to the time tí òyìnbá bá yín mo ti wá tẹ́lẹ̀ wọ́n ò fúláàgì mi o àwọn ń parọ́ wọ́n ò fúláàgì mi nẹ́tíwọ̀kì mi ló lọ mo ìjẹ́ lọ ṣe wàhálà ẹ̀ ní wọ́n ò fúláàgì mi àwọn ń parọ́ ọmọ ẹ táwọn kan ní wọ́n fúláàgì mi ẹ̀yin èèyàn wa tẹ bá ń bá wọn ṣépè ẹni tó ń parọ́ fún ọba mọ́ ẹni tó ń parọ́ mọ́ lọ́ọ̀kan pòun tó ń tán pòun parọ́ ní flagging every time ẹ má máa bá wọn ṣépè lórí irọ́ àṣẹ ẹ má ṣe bá wọn ṣépè mọ́ lórí irọ́ àṣẹ lórí flagging ẹyẹ máa ṣépè lórí irọ́ ní àṣẹ flag àwa kò sẹ́ tó flag anybody lẹ́yìn tó bá ṣe show tó bá mú pé bóyá o sọ̀rọ̀ nípa àwọn kan gbáǹkọ rẹ̀ téèyàn kan ṣe show tí ò mórí wá rán náà flag ìhùnà láì lórí irọ́ ni lórí irọ́ Yorùbáwùyí mo dé ẹ káàbọ̀ ìyá olóyè tí ò pé méjì Sunday Ìgbòho kí ló dé olóyè mo ń bínú báyìí ni olóyè Àdìsá kí ló dé kí ló ṣẹlẹ̀ kí ló fa rival láàrin èmi àti yín ẹ jẹ́ bá mi wọ́n ní Sunday Ìgbòho o kí ló fa rival láàrin èmi àti yín èmi nìkan ni olóyè tí ò pé méjì Àbẹ̀ní ọmọ tí ò ṣe pààrọ̀ yìí olóyè rẹpẹtẹ kí ló tó wá fún yín lóyè lọ́tún tó ń fún yín lóyè lọ́sì kí ló tẹ̀ ń gbóyè gbàsgbòs kí ló dé
ṣé fẹ́ẹ́ di bàbá olóyè tí ò pé méjì àfẹ́ẹ́ di bàbá olóyè rẹpẹtẹ wọ́n lóyè ọ̀sọ̀ọ̀sì wọ́n ló fà 6,000 years tí wọ́n ti jẹ́ gbẹ̀yìn nílẹ̀ Yorùbá lélẹ̀ 6,000 years ẹni pé kábíyèsí Ọọ̀ni Ọ̀jájá Ògúnwùsì ẹni pé over 6,000 years tí wọ́n ti jẹ oyè yẹn gbẹ̀yìn wọ́n wá àròtí tí wọ́n ta lórí ẹ̀ káwọn fún wọn ní Sunday Igboho ni Fúlàdé tó wà lórí ẹ̀ jagunjagun ló máa jẹ́ ọjà sọ́lá adé tó wà lórí ẹ̀ jagunjagun ló máa jẹ́ ọjọ́ ńlá lọ́jọ́ yẹn nílé Ifẹ̀ tí bàbá ó yẹ kí n máa lọ kọrin mi ò ní rònú ìdún ni mí ìdún ni mí mi ò ní rònú ẹ̀yin tèmi ẹ káàbọ̀ ẹ káàrọ̀ ẹ káfẹ́ ẹ kálẹ̀ kúlẹ̀ dé àsìkò yìí according to the time tí ṣòyí bá bá yín ṣénu yín ń dùn sí ṣénu yín ń dùn sóyè tó fẹ́ fún olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ṣáyí ṣénu ilẹ̀ ti sọ ọmọ ṣe pápápá ni ṣénu yín ń dùn sí ṣó ń wọ̀ yín lákínyẹmí ara ṣé ìgbà tẹ́ ẹ gbọ́ pé wọ́n fẹ́ fún olóyè ní oyè tó jẹ́ wípé ẹnìkan kan over 6,000 years wọ́n dẹ̀ ní ẹni tó jẹ oyè yẹn ló máa ń protect ilẹ̀ Yorùbá ni ṣé òòṣà dìsáàfù oyè yẹn àbí kò dìsáàfù ẹ̀ ṣé Májàsọ́lá Àdìsá òòṣà ọmọ aládìkú ó fẹ́ pọ̀n dísà ejò pínpínpín ó di fàmí ìfà ẹ̀ lọ́wọ́ ẹ̀ ní ilẹ̀ pọ̀n ló já sí ẹ̀pọ̀n ń fa ejò ń fa ẹ̀pọ̀n ẹlẹ́pọ̀n náà ń fa ẹ̀pọ̀n ó lọ́wọ́ ẹ̀ tó lẹ́pọ̀n ló já sí àti ẹ̀dúpẹ́ kókò já sanwó ejò kí làbá máa sọ kí làbá máa sọ adúpẹ́ pé ẹ̀pọ̀n ò já sanwó ejò kí làbá máa sọ ṣólóyè dìsáàfù ẹ̀ àbí kò dìsáàfù ẹ̀ tó yẹ kán fún lóyè yẹn àbí kò yẹ kán fún lóyè ọgá ọjọ́ yẹn báyìí ọlọ́mọ yẹn ká fẹ́ ẹnu yẹn pẹ̀sẹ̀ mọ́tò pé kú ló ń sọ̀rọ̀ bí ṣe máa ṣapá sókè nì ìwọ tó bá rí mi jọ òwúyè olóyè kò sí tó ṣe mí lápá o mo ń gara ni tó bá rí mi níjọ òwúyè bá fẹ́ wúyè ọ̀sọ̀ọ̀sì kò sí tó ṣe mí o mo kàn ń gara ni bí ṣe mo máa rìn jọ yẹn máa kápá yẹn sókè báyìí ni soda pad máa lọ tẹ́lọ̀ tó bá ní rán aṣọ mi máa ní kó lọ sọ́dọ̀ mú ká foam kó lọ ra soda pad tó máa tó báyìí kó máa fi gbé sí apá mi méjèèjì ṣe máa ṣapá ni tẹ́ bá ti ń kí mi iye olóyè ẹ pẹ̀lẹ́ ẹ̀mẹ̀ yẹn o ẹ̀rùn ẹ̀mẹ̀ yẹn o máa gara tán ẹni tó bá dùn mọ́ kó lọ jẹ sódà mi fẹ́ pẹ́ pẹ̀lú show yìí bí ṣe wà yìí ìdùnnú àtayọ̀ congratulations yẹn kọ́ ló bá mi kọ congratulations fọlọ́yè ènìyàn tó pẹ́yẹ́ ló kọ congratulations fàbísà tó bá fẹ́ràn jagunjagun lóye wa rántí àwọn jagunjagun náà o ẹjọ́ o Ọlọ́run á fi bẹ̀yìn o abẹ̀yìn ni o tó bá fi rántí àwọn jagunjagun ẹ máa rántí àwọn jagunjagun náà ogun gbọ́mọ fògùn ẹ̀gbá rí kò sí jagunjagun tó tẹ̀ mí tọ́mọ ẹni bá dára ẹ jẹ́ ká wí iṣẹ́ mi ó dá mi lójú ni ẹnu jíjà dá mi lójú ni ẹnu jíjà ó dá mi lójú ni tọ́mọ ẹni bá dára ẹ jẹ́ ká wí àárín fi ṣaya Yorùbá wuyì mo dá níbi janujanu ògún gbọ́ mo gùdù níbi janujanu ṣé ẹ ń bẹ ni the one and only akálòlò tí ò ní rival ṣé ẹ ń bẹ ni ẹ má bẹ o ẹ má bẹ o janujanu mo ti já síbẹ̀ ẹ yẹ kí n play video yẹn. lórí ogun gbẹ̀yìn wọ́n ń jẹ olórí ogun nílẹ̀ Yorùbá 6,000. bàbá mi ní Àkànbí Adé gbé fún bàbá wa rè o ọba Gbọ́láhàn ní Bàrígà sọmọdún Bàrígà àwọn náà ẹ̀dì gbogbo ẹ̀ pátápátá kábíyèsí wọ́n ṣe Sàǹdórò kádémọ́ bẹ́ẹ̀ Sàǹdórò wọ́n ṣe nígbà tí wọ́n mú olóyè sínú ilé àwọn kábíyèsí tí wọ́n jáde tí wọ́n sọ̀rọ̀ ní lẹ́ẹ̀kan ẹ̀ tí mo wá tí nẹ́tíwọ̀kì tì mí tó ré mi mo fẹ́ play fídíò wọn kan tó bá ti gbàgbé mo fẹ́ play fídíò yẹn bàbá yìí wọ́n bọ́ èmi láti ó dẹ̀ pé àwọn Àkànbí wọ́n máa ń lákìkanjú wọ́n máa ń lákìkanjú gan bọ́dẹ̀ yìí máa ń gà náà ni Àkànbí ni bàbá mi náà tẹ́ bá mọ̀ Àkànbí ló kọ bàbá mi so wọ́n tó bá fẹ́ fi ṣoògùn pé ètò lọ́ fi ṣoògùn Àkànbí ló kọ bàbá mi tó
tó bá nílẹ̀ láti fi ṣoògùn ó lọ fi ṣoògùn àpẹẹrẹ mi náà ṣe rí lélẹ́yìí aláàjì no nonsense òun náà ọ̀rọ̀ tí ò lè sọ tí bàbá mi ò lè sọ kó tó kú ọlọ́run fún ààrẹ kò tí ì dá ọ̀rọ̀ náà ọlọ́run fún ààrẹ kò ì dá ọ̀rọ̀ náà bàbá yìí nígbà tó lóye wà nínú ilé kábíyèsí yìí wọ́n jà sọ̀rọ̀ ni láyé Buhari mo láìpẹ́ èèyàn burú mo láìpẹ́ ẹ̀yà wèrè ni láyé Buhari wọ́n kó fún Buhari back to back ni wọ́n tètè ń support Sunday Igboho ẹ bá mi kí kábíyèsí ẹ bá mi ṣe kábíyèsí fún wọn lẹ́ẹ̀mẹ́ta wọ́n tètè ń kí kábíyèsí wọ́n tètè ń support Sunday Igboho láyé Buhari àwọn ọba ní ẹ jẹ́ ká fi tẹ̀gàn kún tí bá ní kẹyọ tẹ̀gàn kú òun bẹ̀ mò ń pọn yín lé ni ẹyọ tẹ̀gàn kú òun bẹ̀ tó fi tẹ̀gàn kún àwọn eléyìí dúró tán ẹyọ tẹ̀gàn kú òun bẹ̀ ẹ tún wá háàdì ẹ̀gàn kódà ẹ bọ́dmásì ẹ̀gàn ẹ ṣe ní bracket of division multiplication addition and subtraction ẹ̀gàn ẹ join gbogbo ẹ̀ papọ̀ àwọn bàbá ìdúró tán kábíyèsí o mo kí yín o mo yí ká òsì o kádé pẹ́ ló kí bàtà pẹ́ lẹ́sẹ̀ kí ìrùkẹ̀rẹ̀ kó gbó títí kó do kí ni ẹ máa ṣéǹjì ìrùkẹ̀rẹ̀ ní o ọlọ́run ṣe yín lọ́rọ̀ bọ́ ní ìrùkẹ̀rẹ̀ yọ̀kan ìyá olóyè ilẹ̀kẹ̀ mo ti lọ lẹ̀kẹ̀ ilẹ̀kẹ̀ lọ́wọ́ ilẹ̀kẹ̀ lọ́rùn Àbẹ̀ní Ayélà mo ti lọ lẹ̀kẹ̀ bàbá mi bá mi gbóhùn sókè ẹ jẹ́ tẹ́wà lórí TikTok tó bá fẹ́ wo fídíò yẹn ti announce oyè wa o wọ́n ti announce oyè wa orúkọ tẹ́ fi ń wà lórí TikTok yìí náà ni Yorùbáwùyí òun náà ní máa bọ̀ lórí YouTube ẹ wá wò wọ́n ti fún wa lóyè ọ̀làdé tó wà lórí Àdìsá jagunjagun ló máa jẹ Májàsọ́lá adé tó wà lórí jagunjagun ló máa kú kó kú ẹ máa ké kú Ọlọ́run ẹ máa tún kú kú o ọba bọ́ fún ijó àti ìrètí yín ó yẹ kẹ́ ti bọ́tà látàná tí fídíò yìí ti jáde kẹ́ tún wá bú ẹjọ́ máa bú kábíyèsí Ọọ̀ni ni ẹ tún wá bú ẹnì yín náà àdèmọ̀ bóyá Ṣèyí Mákindé máa fẹ́ yín náà lóye oyè kéde Yorùbáwùyí Ọlọ́run ọ̀sọ́ọ̀sì define hunter provider of substance enforcer of justice the warrior trinity. Àwọn tó mọ ọ̀sọ́ọ̀sì máa ti ń kọ́ ẹjọ́ ẹ tó bá mọ ìtàn ọ̀sọ́ọ̀sì tó bá pè wọlé mo lè fún yín ní tó bá yẹ fi 1 hour sọ̀rọ̀ mo lè fún yín 1 hour kẹ́fi sọ̀rọ̀ ọ̀sọ́ọ̀sì ẹ̀ẹ́dẹ̀ẹ́dẹ́ kú wọ́n wá comment section mi wọ́n sunkún lórí YouTube wọ́n fi wà lórí YouTube ẹ̀ tó bá ti wọlé ẹ bá mi like show yìí tó bá ti wọlé bá mi like show yìí wọ́n ti wà lórí YouTube wọ́n ti ń sunkún má padà pín ní comment yẹn wọ́n ti ń sunkún ẹ máa kéku ni o Ògúngbọ̀ ẹ máa ké ẹ ní sunkún báwo yẹn pín ní comment ẹ lọ́wọ́ kan lórí péjì Yorùbáwùyí àgbọ̀ nǹkan kan àgbọ̀ anything pín ní mo ti pín ní comment ẹ àgbọ̀ nǹkan kan àgbọ̀ nánà àgbọ̀ anything a máa wúyè wá sí máa wú gèrèrè ẹsẹ̀ kéku ẹ máa wá sunkún èmi Ayélà Àgbẹ̀ ẹni yé máa ta ló ń bá yín mi gbọ́ nǹkan bí ṣe wà mi gbọ́ nǹkan kan mi gbọ́ ṣé ẹ̀yin fásitì mi ṣe gbọ́ àwọn ò gbọ́ nánà èyí Sunday Ìgbòho ni Ìgbòho ni. Wọ́n ní no sound Ríṣì ní no sound ẹgbà mi o Ríṣì ẹ bá pàwòrán àmọ́ mi lára Ríṣì ní no sound báwo ẹjọ́ ẹ ṣàánú mi fóònù dà níbi tí mi ṣó èmi àti ẹ̀bùjẹ́ kì í jí wá láàárọ̀ kí ni wá ṣe láàárọ̀ àmọ́ nẹ́tíwọ̀kì ni mo ṣẹ̀rùn nẹ́tíwọ̀kì bá orí mi dànù Ríṣì ní no nẹ́tíwọ̀kì ogun ti dé Ríṣì ní no nẹ́tíwọ̀kì torí Ọlọ́run ẹ̀dẹ̀ ẹ bá pàmòrán àmọ́ mi lára.
eléyìí ṣáà ń bú mi lọ ni ọlọ́mọ ẹrú Fúlàní ni mí kò sí wàhálà mo gbà bẹ́ẹ̀ ọlọ́mọ ẹrú Fúlàní ni mí mo jẹ́ Fúlàní olórí burúkú ni gbogbo olórí burúkú lòun ọlọ́mọ ẹrú Fúlàní kì í pín ní kọ́mẹ̀ntì kejì wà láì máa fi ẹ́ ṣe gé ẹ̀fẹ̀ àwọn oúnjẹ bíbí yìí àwọn tó máa blọọkù ẹ̀ wà lọ sọ́dọ̀ mi ò ní blọọkù ẹ̀ báwo blọọkù ẹ̀ kí n blọọkù ẹ̀ kí n blọọkù ẹ̀ kí inú ẹ̀ lè máa dùn lọ lé mi ò ní blọọkù ẹ̀ o ṣé ká blọọkù ẹ̀ èmi ò ní blọọkù ẹ̀ báwo mo ti máa blọọkù ẹ̀ àbí mo ti blọọkù ẹ̀ ni ríṣì àwọn èèyàn ní sáǹdì wà ẹ máa gbà mí lọ́wọ́ rírí wo ríṣì off your mic and off your phone ẹ ní ká tó. ọlọ́mọ ẹrú Fúlàní ni wá àgbà bẹ́ẹ̀ ó dùn wọ́n fẹ́ kú ẹ bá mi fún ọmọ Oòduà létí ọlọ́mọ ẹrú Fúlàní ni wá ó bẹ̀rẹ̀ sí ní ṣépè ní comment section ẹ máa fẹ́ ké kú dádì mi máa bọ̀ lókè ẹ jọ fún ẹ̀ tó wà lórí ètò yìí láàrin ìṣẹ́jú kan kí fi polówó ọjà ẹ bá wa láìkì ètò yìí ẹ bá wa láìkì ètò yẹn pé ẹ pé mo ti pín ilẹ̀ tó wá ń bú wa ẹ fẹ́ kọ́ fúláàgì wa wọ́n ti fúláàgì mi is original. wọ́n dùn kọlù bàrọ̀ gùdù òǹdàgìgbàgì pọ̀ ńlẹ̀ jẹ́ àwọn ẹ̀ṣọ́ ara bí aṣọ ẹ̀gbà owó àti tẹsẹ̀ wọ́n kú orí ayélujára tí a ń pera wọn ní ṣọ́ọ̀plọ̀ àmọ́ wọn ò tẹ̀ wọ́n ẹ̀jẹ̀ àjọ tara wa lólobó yìí fún ẹni fẹ́ ojúlówó lace ní vision trend lágbàáyé lórílẹ̀‐èdè Nàìjíríà ẹ tẹ bodytalk_accessories ní Instagram àti TikTok bẹ́ẹ̀ ni tìrìn ní ọtí kò ní lóòótọ́ ní message deliver fi ọjà yín ránṣẹ́ síbikíbi lórílẹ̀‐èdè Nàìjíríà ẹ̀yin tí òkè òkun ẹ tẹ bodytalk_accessories UK ní Instagram àti TikTok lọ́wọ́ kan sẹ̀ǹdò ní ó gbọ́ gbogbo tó ń tà tó ń ṣe nílé iṣẹ́ àwọn wá o. Body Talk accessories àṣírí àwọn tó dá quality mọ̀ gbogbo aláyẹyẹ lẹ́gbẹ́lẹ́gbẹ́ àti olóríjorí ẹ̀yin ọlọ́jọ́ ayọ̀ bí ọjọ́ ìbí ìgbéyàwó gay òkú àgbà àjọ̀dún ẹgbẹ́ ìṣílẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ibi ńlẹ̀ ti lè rí lace lóríṣì bíi Swiss lace dry lace voile lace cut lace polish lace HOH lace HKG lace Austra lace exclusive babalá luxury kì í gbó kì í ya kòkó júdà Body Talk ó lọ fà gan o tó ìdórí gold àti jewelries padà ó digbó tèfè ẹ wá wo ẹ̀gbà ọwọ́ tẹ̀sí àti tọrùn bó ti wà ní gold ní àṣẹ ní silver jewelries tó tẹ̀wọ̀n lélẹ́yìí àṣàdànù sí bẹ́ẹ̀ kì í bó kì í gbẹ̀dànù bẹ́ẹ̀ ṣe ń lò ló ń tẹ̀wọ̀n sí látòrí Brazilian jewelries Dubai twin jewelries 925 exclusive tó débẹ̀débẹ̀ super original ní Body Talk accessories jewelries àti lace àyè wà fún kíkọ́ lọ́pọ̀ kúyọ̀kù fún alára tó tà ẹ fẹ́ bá wọn dòwò pọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà ẹ tẹ Body Talk_accessories ní Instagram àti TikTok gbogbo bí ẹ bá wà ní wọ́n fi ọjà ránṣẹ́ sí ẹ sáti place order ẹ̀yin tòkè òkun ẹ tẹ Body Talk_accessories UK ní Instagram àti TikTok bẹ́ẹ̀ lẹ tún lè WhatsApp wọn lórí +447 58 77 28 824 Body Talk accessories ìmúra tó ń kán tó fashion tó gbé fashion pọ̀. ẹ bá mi kàn sí iléeṣẹ́ Body Talk accessories ẹ bá mi patronize wọn ẹ bá mi rajà lọ́wọ́ wọn ẹ jọ̀ọ́ ẹgbọ́n ọ̀run lẹ́fẹ́ ẹ bá múra kalẹ̀ àsìkò tá a máa wúyè olóyè ẹni ìyá làbẹ̀ ní ìdè o ààbò olóde fẹ́ lójú èmi ìyá làbẹ̀ ní ìdè o ààbò olóde fẹ́ lójú àwọn ọmọ bá wọn fẹ́ ọmọ abúlóyè fẹ́ lójú oyè tá a fẹ́ jẹ yìí a máa fẹ́ lójú a máa expand ẹ̀ o tún gbé tuntun dé o tún gbé tuntun ẹ bá wà ra jewelries ẹ ra aṣọ lọ́wọ́ Body Talk accessories ẹ patronize wọn wà ní UK wọn wà ní Nàìjíríà ẹ̀yin alára àtúntà máa supply yẹn máa gé níbẹ̀ ṣé wàá rí ẹ̀jẹ̀ fẹ́rẹ̀ lẹ́yẹ tẹ́ bá wà ní UK ẹ lè pè wọ́n pé fẹ́ wá wo nǹkan tẹ́ fẹ́ ẹ lè lọ sórí Instagram wọn ẹ lè lọ sórí
TikTok wọn tó bá ṣe wá ṣe wípé ẹ fẹ́ kí wọ́n deliver fún yín ní anywhere tẹ́ bá wà ní worldwide náà fi ń deliver bàbá mi Àkànbí ẹ bọ́ sókè. 6,000 years ago níran Yorùbá ti ní olórí ogun gbẹ̀yìn wọ́n jẹ́ olórí ogun nílẹ̀. ṣé gbọ́ 6,000 years ago níyan Yorùbá ti ní olórí ogun gbẹ̀yìn ẹ dákun àwọn olórí ogun táwa ń pè nǹkan Yorùbá with that term of Yorùbá land ẹ jẹ́ fún mi lóye wọ́n ti fún mi lóye lórí TikTok wọ́n ní Yorùbá with that term of Yorùbá land ẹ fún mi lóye kí n tó ṣe rà mí léṣe sórí íńtánẹ́ẹ̀tì ẹ fún mi lóye tí Ọọ̀ni ò bá fún mi lóye yìí fásitì ni ẹ fún mi lóye tí bàbá wa Ọọ̀ni bàbá wa Aláàfin bàbá wa ọba Bàrígà onígbọ́lẹ́gbọ́n onígbọ́mọ bàyàmù tí bọ́mọ bá fún mi lóye tó bá fún mi lóye ẹ̀yin fásitì ni ẹ fún mi lóye ẹni kan fún mi ti fún mi ní láti ẹ̀mọ̀ of Yorùbá land ẹ jẹ́ fún mi lóye mo fi abẹ̀bẹ̀ gbóyè of Yorùbá land bẹ̀bẹ̀ gbóyè of Yorùbá land ẹ jẹ́ kàmá 6,000 years. 6,000 years ago 6,000 years ago níran Yorùbá ti ní olórí ogun gbẹ̀yìn wọ́n jẹ́ olórí ogun nílẹ̀ Yorùbá Ọ̀ṣọ́. lógun ọ̀fẹ́ wa ń kọ́ sóhun sí lórí ogun ni ẹ̀yin bàbá yìí ẹ mà ti ń lọ fàájà ṣé mò ń parọ́ bàbá wa yìí ẹ mà ti ń lọ fàájà lógun ọ̀fẹ́ ń kọ́ ṣé lógun ọ̀fẹ́ kì í ṣe lórí ogun ni ṣé wọ́n ní èmi ò mọ ọmọdé mélòó ni mí mo ìjẹ́ máa pé 18 mo ìjẹ́ pé 18 ní August 3rd ni wọ́n ní Ààrẹ Ọ̀nà Kakanfò ń kọ́ ṣé kàn kí í ṣe olórí ogun ni kò máa yé mi ṣé Ààrẹ Ọ̀nà Kakanfò kì í ṣe olórí ogun ni kábíyèsí ẹ̀dẹ̀ fàájà ẹ̀dẹ̀ mọ̀ pé lórí ètò Yorùbáwùyí ẹ mọ̀ pé ọmọlúàbí ni wá àgàgà èmi àwọn fáǹsì mi wọn náìsì o wọn ò dá o ṣùgbọ́n èmi Ayélàgbé Àbẹ̀ní ìyá olóyè tí ò pé méjì ìyá olóyè púpọ̀ Àbẹ̀ní ọmọ tí ò ṣe é pààrọ̀ èmi nìkan ni mo náìsì lórí pílátífọ̀mù Yorùbáwùyí tí mi ò láì tó máa fà nǹkan já kábíyèsí ẹ̀dẹ̀ fàájà ẹni 6,000 years ní Yorùbá ti ní jagunjagun lẹ̀ Yorùbá gbẹ̀yìn kábíyèsí ẹ ti ń fa kínní ẹ ti ń jẹ́ kó máa lọ́ǹgì kí kábíyèsí máa fà á lọ ṣé kí kábíyèsí máa fà á lọ kábíyèsí ti ń fà á jẹ ẹgbà wá. ṣé kí kábíyèsí máa fà á lọ kábíyèsí ẹ má jẹ́ kó jà èmi nìkan mo náìsì lórí péjì yìí o ṣé ẹ fásitì mi tẹ̀ ń wò yìí tẹ́ bá lọ sí comment section ó yẹ kí n lògò mi fẹ́ máa wo kọ́mẹ́ǹtì wọn bó ni gòmí wà mi fẹ́ kọ́mẹ́ǹtì tó wà ní comment section yẹn wọ́n ti ń tẹ́ǹtì mi kábíyèsí ẹ̀yin náà ẹ ti join àwọn fáǹsì Yorùbáwùyí ẹni 6,000 years ago ní Yorùbá ti ló lórí jagunjagun ẹjọ́ lóògùn ọ̀fẹ́ o mi ò mọ ọmọdún mélòó ni mí kí ni mo mọ̀ ẹ tún sọ. fẹ́ wọ́n bọ́ kiri gbogbo ìlú ni Ọ̀ṣọ́ sì yẹn kò gbà rárá kí ìyà kankan ta lé Yorùbá àwa ọba kan ti dìde sìn pé Sunday Igboho yìí ó ń láti jẹ oyè Ọ̀ṣọ́ sí yẹn. Sunday Igboho ló máa jọ ṣọ́ọ̀ṣì ó yẹ 6,000 years ago mo sọ fún yín mo ní máa yóò kì í ṣe èèyàn mo lọkùnrin tẹ́ ẹ wò tó fẹ́ yín tó kọlà yẹn mo ní kò ń ṣe èèyàn mo sọ fún yín ẹ̀fẹ́ gbà mo láwọn grandpa wa tájọ talẹ̀ òòṣà nígbà yẹn tá kọ́kọ́ wá sáyé mo láwọn ni máa yìí ẹ̀yin fásitì ni ẹ kì í gbọ́rọ̀ mi gbọ́ lásìkò mo ní má tẹ̀ ń wò tó kọlà yìí mo ní tẹ́ bá wò dáadáa mo ló kàn fi ayé ìsín ó kàn fi Guinea ó kàn fi mo láwọn bàbá wa tájọ talẹ̀ òòṣà ní 6,000 years ago pẹ̀lú ẹ̀yin tẹ́ wà lórí platform Yorùbáwùyí gbogbo yín àjọ talẹ̀ òòṣà ni mo ní máa ń tọ́jọ́ talẹ̀ òòṣà lélẹ́yìí mo ń sọ pé mo rí nígbà tá a kọ́kọ́ wá sáyé ní 6,000 years ago mo rí màá yìí nígbà yẹn ìlà tó kọlu àjọ gbogbo ẹ̀yin tẹ́ gbowó agbóṣàrù Yorùbáwùyí agbóṣàrù of Yorùbá land ogun ti dé gbogbo ẹ̀yin tẹ́ talẹ̀ òòṣà ẹ bá ta o Tinubu ló lọ talẹ̀ òòṣà Sunday Igboho ló kọ receipt gbogbo ẹ̀yin tẹ́ gbowó olè òòṣà tájọ ta gòdìkàtúkù yín bọ́ ta Sunday Igboho kákèsè bá wa tó ṣe máa tègò níran Yorùbá ti ní olórí ogun gbẹ̀yìn wọ́n jẹ́ olórí ogun nílẹ̀ Yorùbá Ọ̀ṣọ́ sì lólórí ogun nílẹ̀ Yorùbá òrìṣà nílé ni wọ́n bọ́ ni nífẹ̀ẹ́ wọ́n bọ́ kiri gbogbo ìlú ni Ọ̀ṣọ́ sì yẹn kò gbà rárá kí ìyà kankan ta lé Yorùbá
kábíyèsí ọlọ́run. àwa ọba kan ti dìde sìn pé Sunday Igboho yìí ó ń láti jẹ oyè Ọ̀ṣọ́ọ̀sìn yẹn olórí ogun property ilẹ̀ Yorùbá nìyẹn kì í ṣe ààrẹ. àtẹwọ́ olórí ogun proper olórí ogun kábíyèsí mi mọ bẹ ṣe rí ní kékeré yìnyẹn mọ bẹ tọ́ọ̀fù díẹ̀ olórí ogun proper kí ni kábíyèsí ìsúnyèsí bẹ yẹn wọ́n ní olórí ogun proper olórí ogun kábíyèsí ẹ má fa aṣọ yìí já ṣé àwọn Yorùbá wuyì fans pé ṣé ìwòwọ̀n inú wọn dùn níbẹ̀ ṣe ń fa yìí kábíyèsí ẹ má fa já olórí ogun proper nìkan ni mo sọ ọ. ilẹ̀ Yorùbá nìyẹn kì í ṣe Ààrẹ Ọ̀nà Kakanfò kí ló ń jáde Ọ̀nà Kakanfò ṣéde Yorùbá ní Kakanfò ó ti o olórí ogun ilẹ̀ Yorùbá gangan Ọ̀ṣọ́ọ̀sìn ni ẹgbẹ̀rún ọdún mẹ́fà tí wọ́n ti lé gbẹ̀yìn Ọ̀ṣọ́ọ̀sìn bẹ́ẹ̀ ni àwa ń bẹ Ọọ̀ni Ifẹ̀ àwa kan ti dìde pé báwa dáwà báyìí lọ́la ẹni tó yẹ lóyè ni ẹni tó kówó tí Gani fi jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò sílẹ̀ Fúlàní ni 300 million ló kó fún pé fún bàbá tó fẹ́ joyè lọ́dẹ̀ ní 200 million kí 100 million ó jẹ́ 300 million wájú yẹn nǹkan tó fẹ́ ni pé kó lè campaign against Tinubu kó win election ẹni tó lọ́n bá dúró tí ó ti dúró tì ó lè lé bá ò lè yálẹ̀ ó ra Gani mọ́ra ó fi gbòòrè Ààrẹ Ọ̀nà Kakanfò fún nígbà tí Fúlàní wá ra ẹ̀kọ́ joyè Ààrẹ Ọ̀nà Kakanfò títà ló máa ṣe ó kówó yé lẹ̀ ṣebí tiẹ̀ náà ló máa ṣe ṣùgbọ́n tó lọ́n fi síbẹ̀ ó ti fi síbẹ̀ gbogbo ogun tí wọ́n gbé ọgbìn Tinubu ní débẹ̀ kò lè ṣeé ṣe mo wá rántí pé ìyan Yorùbá ló ń kó Yorùbá lẹ́rú tẹ́lẹ̀ nípa Ìgbòho ni ní tí mo sọ ń bẹ̀ ni pé Sunday Adéyẹmọ Ìgbòho ó ti tún tan Yorùbá kọ gbogbo ẹni tó bá kọ̀ tan Yorùbá tí ò bá forúkọ Sunday Ìgbòho sí tí ò sọpa tó kó kò tí ì rí tan Yorùbá sọ. kábíyèsí ẹjọ ẹ subscribe sí YouTube channel Yorùbáwùyí kábíyèsí ẹ subscribe sí YouTube channel Yorùbáwùyí torí tí yín làwọn Yorùbáwùyí fans ń ṣe ní èmi inú wọn dùn ní wọn láti wàhálà lórí péjì wọn láti fàájà àwọn oníyẹn kan máa kí pé ó fi fà mí fà ọwọ́ ẹ nílẹ̀ pọ̀n ló já sí wọ́n lè fa ẹ̀pọ̀n èèyàn yọ lórí YouTube wa mi ò wo kọ́mẹ̀ntì yín o ẹ bá bá mọ̀ mi ò rí kọ́mẹ̀ntì yín mo ti dijú mo ti sùn nígbà mi ò rí kọ́mẹ̀ntì anybody lórí péjì Yorùbáwùyí àgàgà ìjọba lórí YouTube yẹn ẹ ti gbé sùn nílé mi ò rí kọ́mẹ̀ntì anybody mi ò wo kọ́mẹ̀ntì anybody kábíyèsí ẹ subscribe to YouTube channel Yorùbáwùyí àwọn fàájà nation kábíyèsí ti fọgbà yín ọ̀gá àti kábíyèsí mi ò sí níbẹ̀ o tí bàbá bọ̀ fi ijó bá lọ jáde mi ò sí níbẹ̀ o kábíyèsí ní wọ́n ní nǹkan gbà ta ló sọ pé wọ́n lẹ́nìkan gbowó ta ló gbowó ná kábíyèsí lẹ́nìkan gba owó how many million ló wọ Fúlàní ló sanwó oyè. tó kó kò tí ì rí tan Yorùbá sọ ó ti tún kọ pátápátá ìran Yorùbá ò ṣerú rí ṣùgbọ́n díẹ̀ ló kù ká wọkọ̀ ẹrú lọ́wọ́ Fúlàní àgbà tó mọ jáde bọ́ta pé ní gbàgbé eléyìí o ẹ̀gbọ́n mi wálé láti lóyìnbó ó dẹ̀ gbé 500 million naira wálé ó wá fi dá oko pé a máa ṣe ọ̀gbìn rẹpẹtẹ a máa bọ́ gbogbo ilẹ̀ Yorùbá látòkè ògùn wọ́n dẹ̀ pa sóko Fúlàní dẹ̀ pa sóko gbogbo ogún yẹn dẹ̀ bàjẹ́ gbogbo 500 million yẹn dẹ̀ wọ́ mi gbogbo katapila tó gbé wálé Fúlàní wọ́n fi gbogbo ẹ̀dín tó jóná tó wọ́n jogún ẹ̀ lóko òun dẹ̀ wá nú ibi tó produce yẹn ta ní onílárí ó ń bọ́ gbogbo wa yìí ó wá ní kí n má bọ̀ yín mọ́ yìí náà wá ṣiṣẹ́ ọ̀gbìn iṣẹ́ táwọn bàbá wa ń ṣe náà fi ń bọ́ra wọn nìyẹn ẹ wá pa sóko lórí kílò fẹ́ǹsì ẹ̀ Fúlàní jẹ epo tán ẹ wá parú èèyàn bẹ́ẹ̀ yẹn sóko mo wá fi ọ̀rọ̀ yẹn wé Lísàbí Agbogbo Àkàlà ó ní. TV ìkànnì tó ń ṣojú gbogbo ọmọ Yorùbá nílé lóko. kábíyèsí off your mic please off your mic ẹ jọ. èèyàn ló túmọ̀ sí pé ẹ̀dá tó bá sọ òyìnbó nílé àná tó ṣe bí òwe òun náà ni ó sọ túmọ̀ ẹ̀ His Royal Majesty ọba Gbọ́láhàn Àkànbí Timsy ìjagunmólú ẹlẹ́ẹ̀kẹta Ṣómólú Bàrígà ààfin wọn náà ńlá wà báyìí ẹ̀yin ọmọ Yorùbá ẹkú tí mo bàbá tẹ́lẹ̀ àmọ́ ọ̀ya bàbá mo tún kí yín lẹ́ẹ̀kan sí mo ní ká jọ pẹ́ lórí kí bàtà òun pẹ́lẹ́sẹ̀ ohun tó gbé wa wá lónìí kò jìnnà ó sì jì díẹ̀ lórí ètò ààbò ilẹ̀ Yorùbá bẹ̀nẹ́jà ti bẹ̀rẹ̀ sà pàápàá jùlọ nírú àsìkò tó wà yìí ohun tó fà á táwọn èèyàn fi ní ẹ lọ béèrè lọ́wọ́ kábíyèsí ọba Olúbàrígà ẹ wò bẹ́ẹ̀ ṣe ń wò mí ó ti tọ́dún mẹ́ta tí mo ti ń wá pé mo fẹ́ rí kábíyèsí àwọn èèyàn ní wọ́n ní ẹ fún mi nọ́mbà ẹlòmíràn ní kí n lọ bá lágbàjà mọ́ ṣùgbọ́n gbàrà tí mo mọ̀ pé ń bí ilẹ̀ wà mọ́ ni àwọn dọ́dọ̀ kábíyèsí lórí ọ̀rọ̀ ètò ààbò ilẹ̀ Yorùbá pàápàá jùlọ nígbà tó dé yìí tó sì tún jẹ́ àkókò tá a wà yìí ọmọ yín èèyàn yín náà ló wà mẹ́ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu lásìkò yìí wá rèé ọ̀kan pàtàkì nínú àwọn ọmọ yín. ẹ bá mi ṣe jàgàbá fún dádì mi ẹ bá ti ń gbọ́ Bọ́lá Ahmed Tinubu ẹ bá mi ṣe jàgàbá ẹ bá mi kí dádì mi náà ẹ káwọn kábíyèsí ẹ bá mi kí dádì mi náà ọmọ pẹ́ láìkì wa wọ́n náà wá lọ́sùn mo rí tí gbogbo yín rẹ́rìn mo pẹ́ bàbá mi different from APC ọ̀tọ̀ Tinubu ọ̀tọ̀ èmi náà Tinubu ọ̀tọ̀ APC ọ̀tọ̀ tó mọ̀ pálábò sí ni jàgàbá God bless ẹ ṣe àwọn tó nífẹ̀ẹ́ dádì mi ti bá mi ṣe jàgàbá fún dádì mi kí ló ń pa yín lẹ́rìn àwọn alábòsí oṣù ọmọ rẹ nílẹ̀. ó tún wá jáde pé tó bá jẹ́ tẹ́lẹ̀ ètò ààbò nílẹ̀ Yorùbá òun dúró déédéé
òun sì ni olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ṣá ìbéèrè òun ni sà bàbá báwo lẹ ṣe mọ Adéyẹmọ Ìgbòho ṣá sí. níbi tó ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ẹ̀ tí nǹkan bá jẹ́ téèyàn tiẹ̀ ni tí nǹkan bá jẹ́ téèyàn tó pọ̀ tí wọ́n ní nílẹ̀ Yorùbá Ọlọ́run gbà fún àwọn èèyàn kan ju àwọn èèyàn kan lọ bẹ́ẹ̀ ni èyí tá a fi jura wa lọ́nà pè lẹ́gbọ̀n àtàbúrò ìjókòó wa ń bí Yorùbá nìwó apá àlàáfíà mi ni bàbá Adéyẹmí Aláàfin Ọ̀yọ́ ni wo lápá ọ̀tún mi ń bì wàá rí i pé Sunday Adéyẹmọ Ìgbòho òun torí pé ẹsẹ̀ Yorùbá pé. àwọn kábíyèsí ti ń gbé fọ́tò olóyè Sunday Adéyẹmọ Ìgbòho sínú ààfin sí títí rúùmù wọn sí dídí rúùmù wọn olóyè ẹgbẹ́ ọṣẹ fún mi lẹ́rọ̀ mo ti bẹ̀yìn tẹ́lẹ̀ kẹ́ gé ọṣẹ fún mi tẹ́bà wá gé ọṣẹ fún mi lẹ́rọ̀ nísìn á di pé èmi àti yín àmàmà ẹ máa wọ̀ ọjọ́ tí n bá pàdé yín wọ́n náà wọ̀n tí n bá pàdé yín wọ́n náà wọ̀n ògùn gbọ́ àwọn fáǹsì mi wọ́n máa gbà yín tì lọ́wọ́ mi olóyè tí n bá pàdé yín wọ́n náà wọ̀n àwọn kábíyèsí gan máa gbà yín tì lọ́wọ́ mi ẹ bá ti rẹ́ pé Yorùbá wù yín ń bọ̀ mí kan ẹ̀yà mú ọṣẹ dání tẹ́bà gọ́ṣẹ fún mi àbọ̀ ti sọ Sunday Igboho dòṣà ni wọ́n ti ń gbé fọ́tò Sunday Igboho sínú ààfin. àṣepọ̀ ọjọ́ àná ló fà kí tẹ̀lé tó dé nígbà tí mo máa bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yín sìn ó ní mo ṣe àfiwé ọ̀rọ̀ kan lórí interview tí BBC wá ṣe fún mi nínú ilé yìí lórí ìjókòó yìí náà ni àfiwé ọ̀rọ̀ tí mo ṣe nípa Ìgbòho ni ní tí mo sọ ń bẹ̀ ni pé Sunday Adéyẹmọ Ìgbòho ó ti tún tan Yorùbá kọ gbogbo ẹni tó bá kọ̀ tan Yorùbá tí ò bá forúkọ Sunday Ìgbòho sí tí ò sọ pa tó kó kò tí ì rí tan Yorùbá sọ. Ọlọ́run ó yẹ kí n stop show yìí tí ẹ bá lè bá mi láìkì ètò yìí bẹ́ẹ̀ kí mi lè parọ́ fún yín wípé wọ́n flag mi lẹ́ẹ̀kan tí mo kọ́kọ́ wà ní ṣé ń parọ́ fún yín ẹ̀yin tẹ́ ń wò mí lórí TikTok èmi gangan lẹ̀ ń wò yìí lórí YouTube náà ẹ̀yin tẹ́ ń wò mí kọ́ ìyẹn ó ti kọ́lọ̀ yẹn ò ṣe dáadáa bẹ́ẹ̀ lórí TikTok ẹ̀yin tẹ́ ń wò mí bí mo ṣe rí ni èèyàn dúdú ni mí èèyàn dúdú lè mí àtọ́rí kan ṣe kọ́ lọ lọ́run èèyàn dúdú ni mí mo wá ṣe fídíò mo wá pupa fo èmi iṣẹ́ èèyàn pupa èèyàn dúdú ni mí àwọn ìparọ́ bàbá mi sọ̀rọ̀ màmí ti dé wọ́n ti ń bú yín wọn ò ní tọ́pọ̀pù ìwà wọn nìyẹn ìkà ni wọ́n màmí lọ́dún mọ́ 250 ló ń wò wáyọ 60 ló tọ́pọ̀pù ìkà ni yín ìkà wo ìjọ ìwúyè tó bá àǹkárá ti máa fẹ́ lómi màá mẹ́sàn pé ó ti ṣáàkì tó fún màbá mo bá yín ṣeré ni ẹ tó bá sọ̀rọ̀ ilẹ̀ Yorùbá tó bá kọ ìtàn ilẹ̀ Yorùbá tí ò bá forúkọ ọmọ Adéyẹmọ sí wọn ní kò rí tàn sọ ẹ tẹ́ wà lórí TikTok ẹ máa bọ̀ lórí YouTube tó bá fẹ́ gbọ́ wa dáadáa Yorùbáwùyí náà là ń jẹ́ lórí YouTube ẹ máa bọ̀ lórí YouTube. nígbà ibi tó dé yìí tó sì tún jẹ́ àkókò tá a wà yìí ọmọ yín èèyàn yín náà ló wà mẹ́ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu lásìkò yìí wá rèé ọ̀kan pàtàkì nínú àwọn ọmọ yín ó tún wá jáde pé tó bá jẹ́ tẹ́lẹ̀ ètò ààbò nílẹ̀ Yorùbá òun dúró déédéé òun sì ni olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ṣá ìbéèrè òun ni sà bàbá báwo lẹ ṣe mọ Adéyẹmọ Ìgbòho ṣá sí. níbi tó ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ẹ̀ tí nǹkan bá jẹ́ téèyàn tiẹ̀ ni tí nǹkan bá jẹ́ téèyàn tó pọ̀ tí wọ́n ní nílẹ̀ Yorùbá Ọlọ́run gbà fún àwọn èèyàn kan ju àwọn èèyàn kan lọ bẹ́ẹ̀ ni èyí tá a fi jura wa lọ́nà pè lẹ́gbọ̀n àtàbúrò ìjókòó wa ń bí Yorùbá nìwó apá àlàáfíà mi ni bàbá Adéyẹmí Aláàfin Ọ̀yọ́ ni wo lápá ọ̀tún mi ń bì wàá rí i pé Sunday Adéyẹmọ Ìgbòho òun torí pé ẹsẹ̀ Yorùbá pé àṣepọ̀ ọjọ́ àná ló fà kí tẹ̀lé tó dé nígbà tí mo máa bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yín sìn ó ní mo ṣe àfiwé ọ̀rọ̀ kan lórí interview tí BBC wá ṣe fún mi nínú ilé yìí lórí ìjókòó yìí náà ni àfiwé ọ̀rọ̀ tí mo ṣe nípa Ìgbòho ni ní tí mo sọ ń bẹ̀ ni pé Sunday Adéyẹmọ Ìgbòho ó ti tún tan Yorùbá kọ gbogbo ẹni tó bá kọ̀ tan Yorùbá tí ò bá forúkọ Sunday Ìgbòho sí tí ò sọ pa tó kó kò tí ì rí tan Yorùbá sọ ó ti tún kọ pátápátá ìran Yorùbá ò ṣerú rí ṣùgbọ́n díẹ̀ ló kù káwọ́ kó ẹrú lọ́wọ́ Fúlàní àgbà tó mọ jáde bọ́ta pé ní gbàgbé eléyìí o ẹ̀gbọ́n mi wálé láti lóyìnbó ó dẹ̀ gbé 500 million naira wálé ó wá fi dá oko pé a máa ṣe ọ̀gbìn rẹpẹtẹ a máa bọ́ gbogbo ilẹ̀ Yorùbá látòkè Ògùn wọ́n dẹ̀ pa sóko Fúlàní dẹ̀ pa sóko gbogbo ogún yẹn dẹ̀ bàjẹ́ gbogbo 500 million dẹ̀ wọ́ mi gbogbo katapila tó gbé wálé Fúlàní wọ́n fi gbogbo ẹdín tó jóná tó. tẹ bá mẹni tí kábíyèsí sọ bá wa kọ orúkọ wọn sí comment section ká lè mọ̀ pé ẹ gbàgbé ọ̀rọ̀ àná tẹ bá mẹni táwọn Fúlàní pa tó gbé wá láti ìlú òyìnbó ẹ̀gbọ́n Sunday Igboho ẹ bá wa kọ orúkọ wọn sí comment section ká máa pín ní ẹ àmọ́ bóyá àwọn tó máa padà gbà wálẹ̀ bóyá wà lórí show ìtàn ń wò wá. wọ́n jogún ẹ̀ lóko òun dẹ̀ wá nú ibi tó produce yẹn ta ní onílárí ó ń bọ́ gbogbo ìwà yìí ó wá ní kí n má bọ̀ yín mọ́ yìí náà wá ṣiṣẹ́ ọ̀gbìn iṣẹ́ táwọn bàbá wa ń ṣe náà fi ń bọ́ra wọn nìyẹn ẹ wá pa sóko lórí kílò fẹ́ǹsì ẹ̀ Fúlàní ń jẹ epo kó tán ẹ wá parú èèyàn bẹ́ẹ̀ yẹn sóko mo wá fi ọ̀rọ̀ yẹn wé Lísàbí Agbogbo Àkàlà ó ní
ká tó tún rólógun bí iléeṣẹ́ ìjọba gbòǹgbò ọ̀kàlà ilẹ̀ ata sí 6,000 years ago 6,000 years ago nìran Yorùbá ti ní olórí ogun gbẹ̀yìn wọ́n jẹ́ olórí ogun nílẹ̀ Yorùbá Ọ̀ṣọ́ọ̀sì lolórí ogun ilẹ̀ Yorùbá òrìṣà nílé ni wọ́n bọ́ ní Nífẹ̀ẹ́ wọ́n bọ́ kiri gbogbo ìlú ni Ọ̀ṣọ́ọ̀sì yẹn kò gbà rárá kí ìyà kankan ta lé Yorùbá àwọn ọba kan ti dìde sìn pé Sunday Igboho yìí ó ní láti jẹ oyè Ọ̀ṣọ́ọ̀sì yẹn olórí ogun property ilẹ̀ Yorùbá nìyẹn kì í ṣe Ààrẹ Ọ̀nà Kakanfò kí ló ń járe Ọ̀nà Kakanfò ṣéde Yorùbá ní Kakanfò ó ti o olórí ogun ilẹ̀ Yorùbá gangan Ọ̀ṣọ́ọ̀sì ni ẹgbẹ̀rún ọdún mẹ́fà tí wọ́n ti jẹ́ gbẹ̀yìn ni Ọ̀ṣọ́ọ̀sì bẹ́ẹ̀ ni àwa ń bẹ Ọọ̀ni Ifẹ̀ àwa kan ti dìde pé báwa dáhà báyìí lọ́la ẹni tó yẹ lóyè ni a fi rúgbà bùkún ni ẹni tó kówó tí Gani fi jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò sílẹ̀ Fúlàní ni ẹ má bẹ̀. 300 million ló kó fún pé fún bàbá tó fẹ́ joyè lọ́dẹ̀ ní 200 million tó wà 100 million ó jẹ́ 300 million wájú yẹn nǹkan tó fẹ́ ni pé kó lè campaign against Tinubu kó win election ẹni tó lọ́n bá dúró tí ó ti dúró tì ó lè lé bá ò lè yálẹ̀ ó ra Gani mọ́ra ó fi gbòòrè Ààrẹ Ọ̀nà Kakanfò fún nígbà tí Fúlàní wá ra ẹ̀kọ́ joyè Ààrẹ Ọ̀nà Kakanfò títà ló máa ṣe ó kówó yé lẹ̀ ṣebí tiẹ̀ náà ló máa ṣe ṣùgbọ́n ní tọ́lọ́run fi síbẹ̀ ó ti fi síbẹ̀ gbogbo ogun tí wọ́n gbé ọ̀gbìn Tinubu ní débẹ̀ kò lè ṣeé ṣe mo wá rántí pé ìyan Yorùbá ló ń kó Yorùbá lẹ́rú tẹ́lẹ̀ Ọ̀yọ́ ló ń kó Ẹ̀gbá lẹ́rú kò sílùú tí Ọ̀yọ́ kò lẹ́rú rí ó tún kó lẹ́rú wọ ìlú Ègùn ó kó wọn lẹ́rú wọ Kútọ́nù ó kó wọn lẹ́rú wọ Port Novo Ọ̀yọ́ bẹ́ẹ̀ ni Ọlọ́yọ̀ ń jagun kiri ó dẹ̀ ń kó wọn lẹ́rú ó dẹ̀ ń fọba jẹ sílùú wọn yẹn tọmọ Ọ̀yọ́ pé ọmọ Ọ̀yọ́ ló máa jẹ lórí ń bí ẹ mọ́ bá wá bàbá Aláàfin tún gbé ẹsẹ̀ irú ẹ̀ nígbà tí kí náà ti ń pè tó wà lórí oyè Gọ́vnà Lawan lọ́yọ̀ Kwara ó wọlé síbẹ̀ pé ẹ̀mí àṣewájú olórí nílùú Yorùbá pálapàla ní gbogbo àwọn olórí nílùú wọn yẹn balógun Fúlàní balógun kìnnìkan balógun Ajíkòbí balógun ó ní kó máa jọba kó máa dé adé kó máa dé lẹ́kẹ̀ Aláàfin Ọ̀yọ́ dẹ̀ wọ̀lú yẹn lóru ó dẹ̀ di adé fún wọn mọ́jú ó yà lọ́dọ̀ olórí. ẹ̀yin tẹ́ ń bú Ọ̀yọ́ ṣe rí pé èèyàn ò ní disadvantage kó má ní àwọn advantage sí tiẹ̀ náà ṣe gbọ́dọ̀ sọ pé Aláàfin Ọ̀yọ́ ṣe kábíyèsí bá mi túbọ̀ yẹn sọ tó ráwọn tó ti sùn àbúrò tó ti sún mẹ́yìn. Kakanfò kí ló ń járe Ọ̀nà Kakanfò ṣéde Yorùbá ní Kakanfò ó ti o olórí ogun ilẹ̀ Yorùbá gangan Ọ̀ṣọ́ọ̀sì ni ẹgbẹ̀rún ọdún mẹ́fà tí wọ́n ti jẹ́ gbẹ̀yìn ni Ọ̀ṣọ́ọ̀sì bẹ́ẹ̀ ni àwa ń bẹ Ọọ̀ni Ifẹ̀ àwa kan ti dìde pé báwa dáhà báyìí lọ́la ẹni tó yẹ lóyè ni a fi rúgbà bùkún ni ẹni tó kówó tí Gani fi jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò sílẹ̀ Fúlàní ni 300 million ló kó fún pé fún bàbá tó fẹ́ joyè lọ́dẹ̀ ní 200 million tó wà 100 million ó jẹ́ 300 million wájú yẹn nǹkan tó fẹ́ ni pé kó lè campaign against Tinubu kó win election ẹni tọ́lọ́run bá dúró tí ó ti dúró tì ó lè lé bá ò lè yálẹ̀ ó ra Gani mọ́ra ó fi gbòòrè Ààrẹ Ọ̀nà Kakanfò fún nígbà tí Fúlàní wá ra ẹ̀kọ́ joyè Ààrẹ Ọ̀nà Kakanfò títà ló máa ṣe ó kówó yé lẹ̀ ṣebí tiẹ̀ náà ló máa ṣe ṣùgbọ́n ní tọ́lọ́run fi síbẹ̀ ó ti fi síbẹ̀ gbogbo ogun tí wọ́n gbé ọ̀gbìn Tinubu ní débẹ̀ kò lè ṣeé ṣe mo wá rántí pé ìyan Yorùbá ló ń kó Yorùbá lẹ́rú tẹ́lẹ̀ Ọ̀yọ́ ló ń kó Ẹ̀gbá lẹ́rú kò sílùú tí Ọ̀yọ́ kò lẹ́rú rí ó tún kó lẹ́rú wọ ìlú Ègùn ó kó wọn lẹ́rú wọ Kútọ́nù ó kó wọn lẹ́rú wọ Port Novo bẹ́ẹ̀ ni Ọlọ́yọ̀ ń jagun kiri ó dẹ̀ ń kó wọn lẹ́rú ó dẹ̀ ń fọba jẹ sílùú wọn yẹn tọmọ Ọ̀yọ́ pé ọmọ Ọ̀yọ́ ló máa jẹ lórí ń bí ẹ mọ́ bá wá bàbá Aláàfin tún gbé ẹsẹ̀ irú ẹ̀ nígbà tí kí náà ti ń pè tó wà lórí oyè Gọ́vnà Lawan lọ́yọ̀ Kwara ó wọlé síbẹ̀ pé ẹ̀mí àṣewájú olórí nílùú Yorùbá pálapàla ní gbogbo àwọn olórí nílùú wọn yẹn balógun Fúlàní balógun kìnnìkan balógun Ajíkòbí balógun ó ní kó máa jọba kó máa dé adé kó máa dé lẹ́kẹ̀ Aláàfin Ọ̀yọ́ dẹ̀ wọ̀lú yẹn lóru ó dẹ̀ di adé fún wọn mọ́jú ó yà lọ́dọ̀ olórí ọba àwọn Kwara ẹ̀míà ṣé mo wá lu ẹ̀ mo wá káwọn èèyàn mi ni o bàbá òsàn tó wá ṣe ó dẹ̀ ìjòyè yẹn ó lọ́ọ̀dì sóòtẹ́ ló dẹ̀ lọ sílùú oníkàkú lọ́n dé adé fún wọn ń gbadé fún gómìnà fún wọn lọ́pàá àṣẹ lẹ́sẹ̀kẹsẹ̀ nítorí pé ọ̀gbẹ́ni Lawal yẹn òun náà jẹ́ Yorùbá ó dẹ̀ ní ìbọn tí Aláàfin náà fi ṣe mo lọ́wọ́ sí mo lẹ́sẹ̀ sí wọ́n yóò dáhùn lọ́la tó ń fi adé fún wọn báyìí bẹ́ẹ̀ ni gómìnà fún wọn sáà bẹ́ẹ̀ ló fún wọn mọ́tò wọn wá pé Gani dání pé kó wá gbèjà ìran Yorùbá bẹ̀yàn Yorùbá lẹ́lẹ́wà fún wọn lọ dádé fáwọn èèyàn wa ọ̀pọ̀lọpọ̀ ọmọ Ọ̀yọ́ náà àwọn àdèmàdádé lé wọn lórí lẹ́nu ó dẹ̀ di adé sórí ọba 5 ìjọkùnrin kan tó tají pé bàbá wa ṣe nǹkan kan bí ni ilẹ̀ tí mọ́ ó ti parí iṣẹ́ kí wọn aago 4 5 mẹ́fà tó lù ó tún yà lọ́dọ̀ Aláàfin mo rẹ́bùn gbà lọ́dọ̀ àwọn èèyàn mi ó mo wá kí kẹrẹ o bàbá yìí tún gba ẹ̀bùn tún gba búrẹ́bù yẹn ṣé ó lóun ọmọ gbà tó wá ṣe ṣé ó ṣe sọ pé kò mọ̀ gbà bàbá dẹ̀ lọ tán wá bẹ̀rẹ̀ jà gba àdìgbò bá Yorùbá láyé bí ọ̀bọ nílẹ̀kẹ̀ kò lè ṣẹlẹ̀ kíní kan Gani náà dúró sí wọn lọ́rùn pé ọba tí ń gan kò ní lé láwà ní mọ́ máa dúró dẹ̀kẹ́ ni ẹni tó ń wí láwà ní òòlè wájú lórí fún ẹni tó ládé ìdẹ̀kẹ́ lórí ogun yẹn pọ̀ ṣùgbọ́n wọ́n lo olóṣèlú Sàràkí wọlé in support of àwọn Gàmbàrí Sùlú Gàmbàrí wọ́n dẹ̀ padà yọ gbogbo ọba márùn-ún nígbà kan wọ́n ní governorship torí pé
Lawal ò lè padà ó kú. Ẹ mọ̀ pé ibi tó gun Yorùbá ti rìn dé pọ̀, ẹni tó fẹ́ gba Yorùbá lẹ̀ ló pẹ̀lú ló sọ yẹn nìyẹn o. Àwọn tó gun bá pọ̀ lórí ẹ̀ gan-an, ṣùgbọ́n ti nígbàgbọ́ pé Yorùbá máa ló pẹ̀lú kú ni wọ́n lè bọ́. Ọlọ́run ò dé tó bẹ́ẹ̀, nítorí Ọlọ́run tó ọ̀tọ̀, ṣùgbọ́n mo lè ṣe mo lè dára púpọ̀ lẹ́nu ọ̀tá Yorùbá. Gbogbo ara yẹn Ọlọ́run fi àwọn náà dára burúkú ni. Kí ni nǹkan tá a fẹ́ fàyọ? Àwa kan dúró láti ìpìnlẹ̀, tọmọ tó bá mọ̀ tán, tọmọ tó bá rọ̀bá tí ò bá tán ó ti bá tán. Torí pé àrọ́bá máa ń jù tán lọ́ngbà mi, ọ̀rọ̀ òkèèrè bí ò bá nìkan lé kan. Nígbà tí a gbọ́ àwọn tó ti ṣẹlẹ̀ lọ sẹ́yìn, ọ̀rọ̀ tá a sọ sí ẹgbẹ̀rún ọdún 6 wọ́n ti jẹ lórí ogun ilẹ̀ Yorùbá. Fúlàní àkọ́kọ́ gbógun tiwa kọ́ ni, wọ́n bá yà ń bẹ̀ náà ni. Wọ́n bá yà ń bẹ̀ ìbò ni. Wọ́n tún gbógun míì láyé Ọ̀dẹ́rìnlọ ló dènà dì wọ́n. Gbogbo Òṣogbo ẹ̀ lè gbábí wọlé, Ọlọ́run ní jẹ́ ẹ̀ lè gbábí wọlé Yorùbá. Ọ̀dẹ́rìnlọ gbógun tì wọ́n, ó dẹ̀ pa àwọn rẹpẹtẹ, ó lé wọn padà. Wọ́n ti dábàá ti gbalẹ̀ Yorùbá yìí ti pẹ́. Láyé olóṣèlú 1960, adarí wọn olórí wọn lọ́run ní ìdáwọ́ mi ìmọ̀ ń bọ̀ wá rí bọ omi lókun Èkó. Nígbà tí n bá pa àyàn tẹ́jẹ̀ wọn ṣàn títí màá wá ṣan ìdá yẹn nínú òkun, ibi ìdàgbà ṣe wa máa dé nìyẹn. Ọ̀pọ̀ àwọn Fúlàní yìí, ọ̀pọ̀ àwọn àfáà tí wọ́n yìí fi ṣe dóhùn sọ yẹn, wọ́n yìí fi ṣe ìwàásù, wọ́n yìí fi ṣe wàásì. Bọ́t kò ń ṣe tí wọ́n lè rí ṣe ẹnu bí jàjàkàrà nìkan ni. Màá kó gúnlẹ̀ màá kó gbọ́n lọ́la náà fi ń jagun wọn. Wọn ò borí rí, wọn ò borí ìran Yorùbá rí. Ṣùgbọ́n tó ń gbé ńgbà tí wọ́n pa ẹ̀gbọ́n. Ọmọ Yorùbá ẹ lọ get ready o. Ṣé ẹgbọ́n nǹkan tó bá wà yìí sọ? Wọ́n níjọ́ tí Fúlàní ti ń bá Yorùbá jagun. Kí ni wọ́n sọ pé wọn ò ṣe rí? Ẹ mọ̀ yẹ tó yẹ pé ìtàn táwọn bàbá wa ti ń kọ bọ̀ láti ilẹ̀ because wọ́n múra wọn máa jà. Ọ̀pọ̀ ìwà wọn ya wèrè ju màálù lọ. Ẹ mọ̀ yẹ pé ìtàn táwọn bàbá wa ti ń kọ láti ilẹ̀. Kó má yẹ pé orí tí ló máa bẹ́ǹdì o. Kí ni bàbá wa kábíyèsí ọba Tipsy Gbọ́láhàn Àkànbí di oníbàrígà ò bàrígà? Kí ni wọ́n sọ níjẹ́ tí Fúlàní bá Yorùbá jagun? Wọ́n ní wọn ò ṣe kí ni rí? Yorùbá ẹ jẹ́ àṣẹ ara lọ́kàn o. Ọmọ wa Sunday Igboho nígbà tí wọ́n gbógun dìde, ogun tó ń gbé ńgbà yẹn tí kò bá sọmọ yìí wọ́n á borí wa. Nítorí pé ọ̀pọ̀ ọmọ Yorùbá ti gbàbọ̀dì. Bẹ́ẹ̀ ni wọ́n ti gbẹ̀sí. Gani ká ṣẹ̀ṣẹ̀ wá mọ̀ pé ọmọ Tápà ni kì í ṣe ọmọ ilẹ̀ wa. Wọ́n ti dé ládé Ààrẹ Ọ̀nà Kakanfò. Kí ló pa Ààrẹ Ọ̀nà Kakanfò láyé Aulẹ̀? Ilẹ̀ àbọ̀dì Yorùbá gbàbọ̀dì fún un náà gbàbọ̀dì fúnra ẹ̀. Gbogbo alágbára wa dẹ̀ ló máa ń ṣépè sọ wá kan tó lọ. Níṣẹ́ àbí agbègbè àkàrà tó bá máa báyàwó ẹ̀sùn tó jẹ́ oníbàlíǹdì wà fọwọ́ ẹ̀fà lọ fáwọn amẹ́sẹ̀ òyọ́ kan bẹ́ẹ̀ bá sùn. Tọ́ bá bẹ́ẹ̀ bá sùn tán, a sùn fún wálé ìwọ pẹ̀lú ẹ̀jọ̀ máa sùn fún bọ̀lé nígbà yẹn ló di ìyàwó ẹ̀. Tí ò bá jẹ́ bẹ́ẹ̀ wọ́n á gbókò ẹ̀ lórí igi báyìí wọ́n á lè gé. So kò ní tó di ìyàwó ẹ̀ mọ́ tó bá jiná, wọ́n á bẹ́ẹ̀ fi dájẹ́ sí kó máa kú, ẹ̀jẹ̀ yẹn á dá, ṣùgbọ́n kókó bá lè kò ní ju òní débi kankan di ìyàwó ẹ̀. Ibẹ̀ tó ti jáwálé náà ló máa padà ibẹ̀ ló máa gbé lọ. Àwọn nǹkan yìí ni Lísàbírò kó tó dábàá ogun pé ẹ jẹ́ ká máa ṣe ọgbìn wa yẹn, ẹ jẹ́ ká máa fi sinra wa ká lè lówó gidi lọ́wọ́. Ìwọ tó ń gbin iṣu gbogbo ìlú yìí ló máa gbin iṣu fún ẹ lágbẹ̀, ìwọ nìkan ló ní èrè orí ẹ̀. Ìwọ tó ń gbin gbàdú gbogbo ìlú yìí ló máa gbin gbàdú pẹ̀lú ẹ̀, ìwọ nìkan ló ní èrè orí ẹ̀. Nǹkan tí ó ń ṣe yẹn ó mú kí ọ̀pọ̀lọpọ̀ èrò ya tẹ̀lé. Bó ti ẹ̀ jẹ́ pé wọ́n ti kọ́kọ́ kọ̀ pé jagun ọlọ́yọ̀ jagun àtúwẹ̀ ọlọ́yọ̀ ẹ jẹ́ kó máa gbàṣà kọ́lé, ẹ jẹ́ kó máa báyàwó sùn bá sùn, ẹ jẹ́ kó máa jábàálẹ̀ ìdí àwọn obìnrin tàfẹ́fẹ́ àkọ́. Nítorí èrò ogun ọlọ́yọ̀ ń bá wọn, ẹni tó lè kó jẹ́ ìsàlẹ̀ irú kó jẹ́ ìbúlẹ́rú. Àbẹ́òkúta Ẹ̀gbá ló wá fi ṣe final. Gbogbo ká máa ṣiṣẹ́ sinra wa tí Lísàbí dálẹ̀ yìí òun kọ́ ló mìnì lọ́kàn ṣùgbọ́n kò lérò lẹ́yìn. Ogun ọlọ́yọ̀ àjàgùn ọlọ́yọ̀ ọlọ́yọ̀ tó ń jagun lù mí tó ń wìnì nílùú ẹbí ẹnìkan wá lóhun òun fẹ́ jagun pẹ̀lú ẹ̀. Àwọn àjagun ọlọ́yọ̀ èmi wá gbára lọ jẹ́ kí n rí, tí bá gbára máa sọ fún gbógun yá. Nígbà tó wá gbára yẹn kàn tó rí ó padà wá lé pé ogun ti yá o. Kí la ṣe mọ̀ gbógun yá? Ẹ kí àgbá ni ẹ máa ń rí ní Port Authority, lẹ máa ń rí lẹ́nu ọ̀nà ilé ọba ayé àtijọ́ rẹpẹtẹ, wọ́n máa ń gbẹnu sókè yẹn. Kò sí tí ò lè jábọ́, ajá plane wá wọlé tó bá kọlù. Bọ́rìsì kankan tó wà nú ẹ̀ ó tó tẹsẹ̀ tírélà níyìn bí àyà jáde. Kò sẹ́ni tó kọlù tó lè dúró, á kú ni. Ó di ilé awó, mọ́tò àfò lọ òkè, awálẹ̀ àgbànú. Ó wá borí mọ́ àgbá yẹn oníkankan náà sí, wọ́n yin àgbá yẹn. Ó làtọ̀ gbẹ́sẹ̀ sókè, ó yà só jáde, èéfín dúdú jáde. Ẹ má bínú torí ọ̀dọ̀ kábíyèsí. Ẹ lè má rí fídíò ìbẹ̀ tí mo kúnlẹ̀. Àwọn orí adé mọ̀ wípé mo kúnlẹ̀ fún yín. Ẹ ṣé. Ìtàn yìí mo ti ń wá ìtàn yìí pẹ́. Ìtàn tí kábíyèsí sọ yìí wípé bọ́ǹbù wọ́n máa ń sọ̀rọ̀ nípa bọ́ǹbù pé bàbá wa kan wọ́n ní ó ní kó máa yìn ó ló torí bọ kí ní tẹ máa ń bí amọ́ tàǹkì yẹn ní o wọ́n ló torí bọ inú ẹ̀ báyìí. Bàbá mi ti sọ ìtàn yẹn fún mi, mo ti wá gbàgbé, mo máa ń sọ lórí show mi tí bàbá mi dárúkọ ẹni náà nípa ó ní kó àtòrí bọ inú ẹ̀ báyìí á ní kí wọ́n ìtàn máa yìn gbúm bọ́ǹbù tó kó máa ń já aircraft ní o ó máa ń já plane já everything wọlé
wọ́n ló torí bọ́dẹ́ bá ní kàn yín púù ló máa yìn báyìí wọ́n máa agbẹ́ni sókè bá dẹ̀ bù so púù àti èéfì bọ́ǹbù yẹn wọ́n tó bá ti ṣèdí báyìí púù ó máa bù so ni wọ́n gbẹ́sìn fún wa wọ́n gba ti bọ́ǹbù lọ́wọ́ wa tí wọ́n bá wa wọ́n gbé ẹ̀sìn fún wọn gba ti bọ́ǹbù lọ́wọ́ wa ogun dé Yorùbá. ṣùgbọ́n bó bá lè kò ní ju òní débi kankan di ìyàwó ẹ̀ ìrẹ̀ tó ti jáwálé náà ló máa pa rẹ́dì àdìpọ̀ lè jà ní kò tiẹ̀ tí ìyá èmi nìkan ni máa dájà èmi ni máa pa wọn títí dọ́yọ̀ má dẹ̀ borí Aláàfin Ọ̀yọ́ máa bọ̀ lẹ́gbà àwọn ní kọ́ba àdúmí gbẹ́sẹ̀ lé lórí báyìí àwọn agbé àwòrán ajẹ́ tìṣẹ́ ọba tó bá jẹ́ bẹ́ẹ̀ ni àwa náà ti ṣe tán wọ́n wá ń jagun yẹn ó máa péjọ kẹsàn-án ẹni tó gbéra nílùú Abẹ́òkúta ó ti wọ ìlú àti wọ làlátẹ̀ ṣé kò ti dọ́yọ̀ ó ní máa gbórí Aláàfin dé láìpẹ́ wọ́n ní ẹ jẹ́ ká ránṣẹ́ sí Lísàbí o ogun tó ń jà ìtì pọ̀jù ọjọ́ kẹsàn-án rí ìdájí tajà gbẹ̀yìn àlọ́jà àlóko máa ṣe jagun yẹn wọ́n jáde kí làwọn àbẹ̀ ọ̀dọ́ ìyàwó wa ní kí wọ́n dóbìnrin náà ṣe wọ́n bá náà wọ́n gbọ́ pé ẹjọ́ bá pe àwọn àgbààgbà ló fẹ́ rí kí ló dé mo ti dọ́yọ̀ dídọ́ kí nǹkan bólè kí n má bọ̀ ní mo ti fi hàn yín pé mo lè jà ẹ ṣáà máa sìnkú gbogbo olù tí má gbà kọjá òkú máa pọ̀ rẹpẹtẹ ẹgbẹ́ kòtò gidi wò ẹ máa wọ́ wọn síbẹ̀ kí n máa sin wọn kájà kálẹ̀ àrùn máa bá wa ó wà ní interview mi yẹn tó bá padà lọ review ó sì wà lórí YouTube náà nígbà tó dé Lísàbí agbègbè àgàlà máa wọlé máa rọra ìwọ lọ máa fi jọba lọ́jọ́ kó àlọ́ba mọ́ bá ti wàjà ogun tó dé gbálẹ̀ yìí kò jẹ́ kẹ́ni bọ̀dì borí jáde tọ́jú bá ti ẹ̀gbọ́n jáde kò sẹ́ni tó láyà tó ní ìwọ tó ń lọ́wọ́ lọ́yọ̀ jagun ìwọ la ní ìdìkójó lórí ìlú yìí Ọ̀yọ́ ní yájú sí wa mọ́ wà lọ́jọ́ kó sórí iṣẹ́ àyìn àwọn dáadé fún ẹ lẹ́nìí ó ti yájú tí bá ṣe ń dádé lẹ Yorùbá ní èdè mọ̀mí lágbára ẹgbẹ́ kò tó lẹ̀ ẹ̀dẹ́ níborí ẹ̀ wá gbé sí àlè lórí ẹni kí n wá jọba kí ni mo ṣe fún yín ìgbàgbálégbá náà mo bí yín kí n tó bẹ̀rẹ̀ gun pé ṣé àjà ilé àjà mo dẹ̀ sọ fún yín pé mi ní lọ́jà o nítorí tó bá mú ìyàwó mi àbọ́mọ máa padà wálé wá gbèjà ọmọ àti ìyàwó mi nítorí èyí mi ni mo kọ́kọ́ dojúkọ àgbà tí mo gbé mi náà ni mo yìn fún bẹ́ẹ̀ àti ìyàwó àtàwọn olókù mo dẹ̀ bí pé ṣé ẹ̀ máa jẹ́ ẹ̀gbá ọmọ Lísàbí ẹni ẹ̀ máa jẹ́ bẹ́ẹ̀ kò sọ ọmọ mọ́ kò sí àwọn ọmọ bóyá tó máa ń bímọ láyé mi ó lè kàn mí ṣùgbọ́n nísìnyí gbogbo tí mo ṣe lẹ̀ mo ti rún wọn ẹ wá ní kí n wá jọba lórí kòtò tẹ́gbẹ́lẹ̀ kẹ́lẹ́ lè mọ̀ pé mi ń ṣe èèyàn yẹpẹrẹ bẹ́ẹ̀ ó tún ẹ̀kọ́ nu ewé ó jù sí orí ẹni àwọn ajá tó sáré síbẹ̀ wọ́n jì sí kòtò ẹni wọ̀ wọ́n lójú wọ̀ wọ́n lára wọn kú síbẹ̀ ẹ̀gbá ń tẹ́ fẹ́ ṣe fẹ́mi rè ẹ fẹ́mi láàrin yín máa lọ ṣùgbọ́n láti wá rò pé kú ló kàn fún alágbára tó tó yìí ẹ lè mú mi pẹ̀lú àǹtẹ́ni tí kò ta fẹ́ fi ẹjọba nǹkan tó ń bá àwọn èèyàn lẹ́rù pé tó bá jagun ìtọ́jú ní olùfẹ́ jọba tí sọ̀dẹ̀ mọ́ ẹ ta ló fẹ́ bẹ́ẹ̀ jà iná ṣe rò wípé yanjú ẹ ní kíákíá o ò ní ẹ̀wà ní dáwọ́ obi dúró lórí èmi ẹ máa dára yín ni gbogbo ẹni tó bá ṣe yín lórí lẹ máa fi bí ṣú òun ló mú Awólọ́wọ̀ kọ̀ǹtẹ́sì tó bá sùn ní ògbé fún ọmọ Ògùn state kan náà ni wọ́n ṣé òmìnira lójú Awólọ́wọ̀ sẹ́wọ̀n ọmọ Ògùn state ni ègún yẹn lọ bẹ́ẹ̀ omi ogun ló mú omi ogun ló wẹ̀ wọn máa dára ilẹ̀ Yorùbá ló gbé ṣépè Awólọ́wọ̀ kí náà ti ń pè Awólẹ̀ Ọ̀yọ́ ọba Ọ̀yọ́ òun náà máa ṣépè ìjà òun pẹ̀lú Ààrẹ Ọ̀nà Kakanfò ní gbogbo ilẹ̀ Yorùbá ló gbé ṣépè Yorùbá ẹ̀ ní dára yín ìwọ ta gbọ́ rálí ta gbọ́ kọ̀ǹtẹ̀ ìwọ ló gba àwọn ẹrúsìn lọ́wọ́ Fúlàní wọ́n bẹ jagun àwọn náà máa pa àwọn ológun tiẹ̀ ẹ máa dára yín ẹ̀yìn dípò lámọ́ ó bọ́ lọ́wọ́ yín gbogbo ìgún yẹn lọ bẹ́ẹ̀ Ògèdèngbé agbógungbòrò àjùmọ̀gbọ́n lójú ogun wọ́n dà náà ni òun náà ṣépè fún Yorùbá pé ẹ ní ṣàṣeyọrí ẹ máa dára yín ni ẹ ní ṣàṣeyọrí ó lọ bẹ́ẹ̀ in numbers nínú ìtàn táwọn agbọ́n wọ́n wá pe ìpàdé àwọn ọba kan nínú àwọn ọba tó yàn tó jẹ láìpẹ́ ni mí àwọn ọba tó ti jẹ láti 1950 60 40 sí wà tí wọ́n láyé náà mí ti gbéṣẹ́ ṣùgbọ́n tó bá rí báyìí ọgbọ́n táwọn àgbàlagbà ń dá sí ni pé ìlú kọ̀ọ̀kan wá pé babaláwo jọ níjọ́ kan náà wọ́n máa fi sí ogun tó máa rí mí kò ní padà sọ̀kalẹ̀ sílùú mi wọ́n wá ṣe ètùtù wọn rúbọ gbogbo ibi tó bá mú nílùú wọn náà máa gbẹ́bọ yẹn lọ nǹkan tó kàn ká ṣe ni ẹ̀wọ̀n èèyàn ọba tí bá ní ṣẹ̀ṣẹ̀ jẹ́ ká ṣe ọ̀pọ̀lọpọ̀ sá padà nítorí pé owó tó tutù ló ní káàkó fẹ́ gbà kò sẹ́ni tó fẹ́ dáwó tó fẹ́ náwó sí ètùtù ló. ẹgbẹ́ mi tó bàbá yìí sọ èyí kábíyèsí wa ẹjọ́ èló lẹ fẹ́ náà fi ṣètùtù ẹ bá wa ṣètùtù yìí ẹjọ́ ìpè yìí ti pọ̀ ju ẹwà àwọn àdúgbò tó ti ṣépè kalẹ̀ nígbà tó ń bú Sunday Igboho ń gbà yẹn tí mo fi jáde tẹ́ bá wo fídíò tí mo ṣe kọ́kọ́ ṣe ń gbà yẹn pé Yorùbá ẹ má mà jẹ́ kí Sunday Igboho ṣépè ẹ rántí èpè Awólẹ̀ Ògèdèngbé agbógungbòrò èpè díìsì èpè dáàtì táwọn bàbá yìí ti ṣẹ́ kalẹ̀ ló ń ja Yorùbá ẹ má ti jẹ́ kí Sunday Igboho náà wọ́n èpè kalẹ̀ ẹ má yẹ tí wọ́n bá sọ̀bà ní olóyè tó yọ mo máa ń ṣàdúrà fún olóyè tó yọ lọ ẹ̀ ní dààmú tó ẹrú máa ń bà mí tí Sunday Igboho bá tún fi lè wọ́n èpè mí kalẹ̀ àgbákòmọdé kẹ́kọ̀ọ́ kó má bàa dé mo máa ń sọ fún ẹ̀yin tẹ́ ń bí Sunday Igboho tẹ̀ wá nílẹ̀ Yorùbá ó dàbí ẹni pé àwọn bàbá yín náà kó orí burúkú bá wa lákọ̀ọ́kọ́ ẹ tún fẹ́ torí burúkú mi wọ́n ní kọ́ ẹ̀yin ọba kẹ́ ẹ dá owó kábíyèsí láwọn pé àwọn ọba pé ẹ̀yin ọba tẹ́ ẹ jẹ́ adáwó ká ṣe tutù ká ṣe níjọ́ kan náà ègún tó bá rẹ́ ní Ọ̀yọ́
kò ní wá sábẹ́kúta tó bá rí lábẹ́kúta kò ní lọ sí Èkó tó bá rí lẹ́kọ̀ọ́ kò ní lọ Kogi tó bá rí ní Kogi kò ní wá sílẹ̀ gómìnà tó bá rí nílẹ̀ gómìnà kò ní lọ sí Èkìtì Èkìtì ò ní lọ sí Oǹdó wọn láwọn bá ń yọ òdì sẹ́yìn èló lẹ fẹ́ ná ẹ dákun ẹ ṣàánú wa o ẹ bá wa bẹ̀ àwọn ọba yìí ẹ bá wa bẹ̀ wọ́n ìmí inú yín mọ́tò tó ń rà fọlọ́ṣọ́ kábíyèsí sà ẹ má bínú ẹ̀yin kábíyèsí wa orun pé máa ń gbádùn yẹn mo lẹ́kẹ̀ẹ́ máa gbádùn bẹ́ẹ̀tì míì nínú yín owó tó fi ń gbé olóṣó torí àwọn ọkùnrin ilẹ̀ Yorùbá Ọlọ́run àwọn bàbá àwọn ọkùnrin wa nílẹ̀ Yorùbá wọ́n máa ń da so nǹkan tó bá dáná máa ń jẹ ìjọba àwọn kábíyèsí wa tó máa gbé bákà yẹn máa lọ báyìí ni bá dẹ̀ máa gbé Chelsea yẹn polybag ló máa fi máa kó ẹ̀yin ẹgbẹ́ tó sọkúsọ mi lè ní sọkúsọ torí ọ̀rọ̀ àwọn ọba là ń sọ tó bá máa gbé ọ̀pẹ̀lẹ́ngẹ́ ó máa ṣubú lábọ́ ni tó bá dẹ̀ máa gbé rùmúrùmú èló lè fẹ́ fi ṣe ẹbọ èló lè fẹ́ fi ṣe ètùtù wọn ní ẹ mú rí èèyàn wá ayé wọn ní kẹ mú abẹ́ èèyàn wá wọn ní kẹ mú kinní kan wá ẹ mú owó èló lè fẹ́ mú kalẹ̀ yìí kábíyèsí owó tí òótọ́ tẹ fi lọ ṣe holidays tẹ fi lọ picnics ní kábíyèsí yẹn kábíyèsí bàbá mi ẹ announce ká dáwó ó jẹ́ 1,000 naira ká dá gbogbo ọmọ Yorùbá tó wà nídìí whole world wọ́n gbé àkáǹtì kan kalẹ̀ pé àkáǹtì ìrúbọ rèé o àkáǹtì ìrépèdánù àkáǹtì ìrépèdánù account bí a kẹ pé bẹ́ẹ̀ pé ìrépèdánù account pẹ́pẹ́ fi ìrépèdánù tó gbọ́dọ̀ dáwó síbẹ̀ ó dàbò kówó tí wọ́n fi jẹun máa dá tèmi náà ìjọ tó lọ kábíyèsí ẹ̀ ṣàánú wa kábíyèsí ọ̀rọ̀ wọn ti sú mi jàre sọ̀rọ̀. wọ́n máa náwó ìkọ̀sẹ́ tí wọ́n bá ná o eégún yìí àfikárí nílùú Ìjẹ̀bú wọ́n máa ń fi iná igi dídá wọ́n máa ń tìbomi iná fi ń paná eégún so nílùú Abẹ́òkúta wọ́n máa ń ti aṣara gbàgbó wọ́n fi ń lé àlejò burúkú tó bá wọ̀lú jáde ni ẹ̀yìn iṣẹ́ aṣara gbàgbó ẹ̀rí fún àlejò ó lọ ẹ̀ ti ṣe aṣara bẹ́ẹ̀ ló ṣe wà káàkiri ilẹ̀ Yorùbá rán yín ṣe nílùú bòmíì ọ̀bàrà ègún tán nífà tí wọ́n fi ń kó bí kò nílùú nígbà táwọn á pé mítìn yìí èmi náà ni mo gba àwọn lálejò bí láti ṣe o oníkàkùn babaláwo ẹ̀wà ẹ̀jẹ̀ ká dáfá ká dá lójú kan ká má tàn ara wa jẹ pé èmi náà ṣe ń lu mi náà rí èmi náà ṣe tí ò ṣe nǹkan kan ẹ̀jẹ̀ oníkàkùn babaláwo ká dáfá yín bí bá ṣe èmi mo rẹran àgbólẹ̀ mo rẹ òbúkọ lẹ̀ mo rẹ ìran wúrẹ́lẹ̀ gbogbo ibi tó bá yọ sí àṣetutù ẹ̀ gbogbo ohun tí a ṣe yìí obìnrin kan wà ní ìlú Badagry ọmọ Ọ̀yọ́ lòun náà Ọ̀yọ́ state ní ìjọba ṣùgbọ́n nǹkan tẹ́yìn bàbá ń ṣe ni mò ń ṣe torí ọba la ṣe ń ṣètùtù sílùú nǹkan tẹ́ bá ti ṣe ni mò ń ṣe èmi náà rẹran wá màá lè ṣe oúnjẹ tí gbogbo aláwọ̀ máa jẹ wá ebi kún lọ́dún náà lọ́hùn kí la fẹ́ ṣe aláfẹ́ dáfà fẹ́ ṣètùtù àfẹ́ gba Sunday Igboho lẹ̀ lọ́wọ́ Fúlàní lọ́wọ́ Buhari wọn ò tí ì lọ àkáàkiri ẹ̀ o bẹ́ẹ̀ ni Ifá kan àdẹ̀sá sọ pé ẹni tó ń jagun yìí wọ́n máa ṣọmọ́ àti pawọ́ lábẹ́rẹ́ bọ̀ lórí kíkẹ́mi ẹ̀ má bọ̀ ó má bògùn lọ ká máa ṣètùtù yẹn ó tiẹ̀ ti declare wọ́n tẹ̀dúrà wọn wà ó ń sákiri ní sìn ìkan lè túlẹ̀ kó ráyè nílùú kó bọ́rí ètùtù la fẹ́ ṣe gbogbo àwọn babaláwo tí wọ́n kó wá pọ̀ àwọn atẹ́nilẹ̀ rẹpẹtẹ babaláwo wá pátá ìjókòó ó yá ìdáfá nítorí experience mi ní knowledge mi nínú Ifá ní tẹ́ máa ṣe ṣẹlẹ̀ ní pé a máa béèrè ta ló dáfá yìí tó túbà tó túṣẹ́ ta ló kífá ta ló ṣètùtù tó túbà tó túṣẹ́ tó bọ́ sójú ẹ̀ ní káwọn babaláwo yẹn máa bọ́ tán kọ̀ọ̀kan adáfá ààrẹ ni tó dáfá tó yẹ kó dáfá Ifá mu ààrẹ ni tó máa kífá Ifá mu ààrẹ ni tó máa ṣètùtù Ifá mu nínú àwọn babaláwo tó pọ̀lọpọ̀ àwọn èèyàn yìí kó wá oníṣègùn ló pọ̀ jù wọn tó mọ fáwọ̀ pọ̀ ṣùgbọ́n èmi jẹ́ kán tètè mọ̀ pé owó tí ò sí ni mo ná kì í ṣe kí n kó kan pamọ́ mi mọ́ tí fẹ́ fi ṣe mò ń wa ná ni sínú kínní mi ní fún babaláwo tí ò gbọ́ fádé kọ́ bọ̀ kò ní jèrè níbí ẹ̀yin babaláwo ẹ máa bọ́ sẹ́yìn báyìí ẹ̀yin babaláwo yẹn lẹ́yìn oníṣègùn ẹ̀yin tẹ́ ẹ̀ gbọ́fá tó jẹ́ ìṣègùn lẹ́mọ̀ ẹ má pèrè ẹ̀yin babaláwo tó nífá tó wọ bójú tó dẹ̀ gbọ́fá tó kí fá yanranyanran àwọn tó ń pè ní ẹlẹ́yọ nínú babaláwo tó lè kíkan dé kan tó lè kíkan dé kan tó lè kí ẹ̀wọ́ tó bá jìde inú ẹ̀ kò ní lọlẹ̀ àfi tó bá di kì àwọn náà rí àtàwọn ọba àtàwọn babaláwo tó ń kó wá wọn rí pé ẹni tó ní full experience nínú Ifá ló ń sọ̀rọ̀ yìí because abá sọ̀rọ̀ lọ màá ju Ifá kan sí máàkì abá sọ̀rọ̀ lọ màá ju Ifá kan sí máàkì ní ìdí babaláwo bàbá inú àwọn ọba yìí tó rí bẹ́ẹ̀ nù wa àti tó senior mi ní àti ọjọ́ ta dépò àti tí ò tó mi ní ìrí tó gbóná bẹ́ẹ̀ tọ́lọ́run gbà fún tó mi nínú káàkiri farabalẹ̀ fún mi ibi tí wọ́n ní káwọn gbà náà làwọn máa gbà nǹkan tó mọ̀ ṣe máa claim bó mọ̀ ibi tá a máa gbà níbo lálẹ́ ìwọ tó wá lákètì wá ṣán pẹ̀lẹ́ bí kò sọ ẹni tó máa Ifá fún wa òun náà lè kí ọ̀nà kìsẹ́ni tó lè kí Ifá kìsẹ́ni tó lè dáfá ṣùgbọ́n Ifá la máa fi wá ẹ jẹ́ ká máa wá iyan ẹ̀fẹ́ máa pọ̀ ní òun mo tún jiyàn o ti lùsàn àǹfààní ẹ̀ babaláwo tó wá látòǹdó gbé ẹ̀pẹ̀lẹ̀ kò ṣàn ta ló kí Ifá nú àwọn babaláwo tó wà bẹ̀rẹ̀ látòrí ọmọ kékeré lórí gbogbo àgbàlagbà tó wà ní kọ̀ọ̀kan máa le wọ́n le ó mú babaláwo kan tó ń pè ní Anípúpọ̀
ọmọdé ni ṣùgbọ́n àràbà ni bàbá ẹ̀ ti ń tẹ̀ ẹ́ ó ti rìn jìnnà nínú iṣẹ́ yẹn ní ẹ̀ẹ̀mejì náà gbóhùn nílé o ẹ jẹ́ kẹ́lómi tí wọ́n láti lómi kó dìde kó wáṣọ pẹ̀lẹ́ ta ló kí fáyì ta ló dá fáyì ta ló kì wọ́n tún lé o tún mú ẹnìkan náà babaláwo dẹ̀ pọ̀ rẹpẹtẹ ńlẹ̀ níṣẹ́ rí pé ní tí wọ́n bá sọ àtàtẹ̀lé ẹ wo ìgbà tá ti kí fá àkọ́kọ́ tọmọ ìdá ẹ wo bí tí wọ́n yẹn gbà yọ ẹ wo gbà ẹ tó tún dá fáǹsìn ẹ wo tó kì gbà ẹ wo tó gbà yọ ẹ wo ẹni tó mú ṣé ó yàtọ̀ ní kò yàtọ̀ àfi tó ní kí o bá gbọ́ ohun tí fáǹsọ ìfẹ́ òníkúrọ̀ fáwọn oníṣèké tó ní kí o bá gbọ́ ohun tí fáǹsọ lókù ó máa yà síbò mi lọ́ọ́ máa sọ kan ni nítorí ẹ ọ̀gbẹ́ni náà lọ́ máa lò yín tẹ́ bá faramọ́ bisimilá ẹ máa bọ̀ wájú báyìí ẹ̀yin tẹ́ faramọ́ ẹ̀rìn sùn sẹ́yìn oníkàkú fìtì dídókò tí wọ́n faramọ́ tipátipá ọmọ yín dẹ̀ bọ́ síbẹ̀ oníkan bá fọjọ́ orí rẹ̀ ń jẹ́ o òun kọ́ lòun máa kọ́ kífá ifá gbà fóun kóun lòun máa kífá ìhun lòun máa rìkì ṣùgbọ́n òun kọ́ lòun máa kọ́ kífá àwọn bàbá tó ń rò wọ́n jù wọn lọ yìí wọ́n jù wọn lọ lọ́jọ́ orí òun jù wọn lọ́nu fa wọn kífá síwájú wọn ọmọ awo máa ń tẹ̀yìn kífá wá ni òní síwájú àgbà ẹ̀ kífá tó gbogbo àwọn àgbàlagbà babaláwo ọmọ awo ni wọn bisimilayi wọn kífá yìí wọn rí kí o wọn rí tú nígbà tó kàn bọ́ yìí ní bàbá ifá ta dálé ní ti gbà ètùtù ẹ̀ ti gbà ká tó ṣe a ní ìdíjọ́ mẹ́ta péré síjọ́ mẹ́rin ó wà aṣojú wo báyìí pé ètùtù gbà ọmọ Yorùbá dípò lórí ẹ̀wọ̀n ìbàbá ìfẹ́ ìgúnlẹ̀ pa ànídé mọ́ ṣùgbọ́n gbogbo ẹ̀ àmàdílẹ́yìn lórí ẹ̀yìn lẹ́ máa ṣe ó ní fáì sọ pé kẹ́ lọ́wọ́ ṣókè ẹbí adé ṣẹ̀ǹbáyé adé tí wọ́n dínkù fún yín ìṣe ìjẹ́ ìfowó yín ṣe àdínkù àkísàdé ẹ máa dé gbogbo àwọn ìpè ọba Aólẹ̀ ìpè ọba Gbèdéǹgbé ìpè jagunjagun lágbájá ìpè Lísàbí ìpè gbogbo ìdánù lẹ́nì ó kó lórí Yorùbá kò ní bẹ́ẹ̀ mọ́ oníkóhùn lùkàn lọ́wọ́ lùkàn ìjọba ti rí kíní yẹn tán àgbáyẹjọ à ń gbé lọ sí odò à ń gbé lọ sí àgbàrá ojú ńlá máa rọ̀ ádàkan kígun gbójú ọ̀run ni tójò yìí bá rọ̀ ó máa gbé ẹbọ yẹn dé orí ọ̀sà máa gbé ẹbọ yẹn lọ fọlọ́kun olókun máa gbé ẹbọ yẹn dẹ́kun yé Olódùmarè nǹkan àrùn kan ṣòjòjò lára àwọn ẹrú sí Olódùmarè lóde ọ̀run ní tí wọ́n máa lò fún ó wà nínú ẹbọ tẹ́ ń ṣe yẹn nínú tẹ́yìn rúpẹ́ fi pèsè ẹ̀wọ̀n ayọ̀ náà ẹ̀wọ̀n àdúrà ìtúsílẹ̀ lọ́hùn ó jẹun tó ń wá lọ́hùn wọn ò ní rí lóde ọ̀run ẹbọ yìí ló máa gbé dé ta ló gbẹ́bọ yẹn wá òkun ní ẹlọ́mọkùn wa kí ló fà kó tó gbẹ́bọ yẹn wá ọlọ́sà ló gbé wá bá mi ọlọ́sà kí ló fà tí wọ́n fi gbẹ́bọ yìí lọ́wọ́ kó tó gbé wá àgbàrá ló gbé dé ó ní wọ́n wá àtúnṣílẹ̀ ọmọ wọn kan wọ́n wá ti di aṣíwájú padà kan wọ́n yé jèrò ìmọ̀ kégun kó lórí wọn ìyẹn ló ṣe gbé wá Olódùmarè lọ sọ fún ọ pé mo ti gbà wọlé mo ti fàṣẹ sí ó ti rí bẹ́ẹ̀ gbogbo bọ́mọ ṣe skifa yẹn bẹ́ẹ̀ ló ṣẹlẹ̀ adáfà ṣe tutù tán kán gbé ẹbọ ọmọ ní ẹbọ ni wọn lè gbé òun lé nìyàn bàbá náà tó kífà yẹn lójú máa rọ ẹ tí ì di sáyìn ìgbìmọ̀ ara ó dẹ̀ máa rọ kẹ́tọ́ gbẹ̀bọ̀ díẹ̀ fọ ẹfẹ bọ sílẹ̀ ní kọ̀ọ̀rọ̀ lé Kábíyèsí Jagunmólú ẹ máa ṣe kò tó kù tẹ̀ ń ṣe lọ àwọn kan tó ní kẹ́ ṣe ṣe lẹ́yìn yẹn Ifá sọ fún ojú tẹ́ tán sọ yẹn á dé tó bá ti dé gbà báyìí ẹgbẹ́ máa lọ sí ojú àgbàrá yìí kí gbẹ́bọ sí òun ló máa gbé fọ́sà ọ̀sà ló máa gbé fólókun tí wọ́n bá rán ìṣẹ́rú àfitọ́mọjẹ mo wá gbé babaláwo sínú mọ́tò pé mi ìfẹ́ kí ẹbọ ìjábọ̀ kọ́tà kójú yí dànù mi ìfẹ́ kí kíní ìṣẹ̀lẹ̀ babaláwo ní adébi tó ń lọ bàbá ẹ má fòyà Ifá lílé kì í ṣe guess work ẹgbẹ́ wa mo ní ẹnìṣú ní àgbàrá tá a rí kó yọ sọ́sà kan náà pọ̀ rẹpẹtẹ ń bí mi ìfẹ́ kí gígan dádó wọn ṣe kọ́tà mi kàn dé ní sójú kọ́tà mi ìfẹ́ kó dádó ẹnìṣú náà làjẹ́ báyìí mi máa ń wà àgbàrá tí mò ń wo odò ọ̀sà kò sí ní tó máa dí wa lọ́wọ́ mo wá gbé wọn sí mọ́tò òjò ń wẹ́ bí àgbàrá kún títì bí wọn á wo kọ́tà tó ń lọ sọ́sà straight ní wo odò ọ̀sà lọ sálálú ẹbọ ìgbọ́dọ̀ látùpà lórí ó ní kò sí bí jí omi yẹn ṣe lè jà tó ẹbọ àtùmáyàn ní kú tó máa fi gbé tọ́sà máa fi gbé dé pé ààrẹ mọ́ ń lọ jálẹ̀ fòlókun iná yẹn máa jò lórí ẹ̀ náà nínú odò agbé lọ fulfilment àkọ́kọ́ rí nìyẹn ó rí bẹ́ẹ̀ o ẹbọ yìí máa ń lọ ó máa ń lọ mo tún ju mọ́tò mi lẹ̀ mo tún tẹ̀lé pé wò ó jẹ́ láàrin ìdèbí tá lè rìn dé à ń fẹsẹ̀ sáré létí omi lọ ibi tí gọ́tà etí omi pẹ̀tà débèrà àlè gbórí ìrà yín mọ́ ẹ̀jẹ̀ ká gbó ká máa wò yóò yín náà nínú ìmọ̀ rí ẹ̀yin náà rí ó yá ẹ̀jẹ̀ ká máa wò wọ́n ní abẹ́jà padà fúláì ti ṣe mọ́jà túkùtùkù máa ń wá nǹkan mi àwa nǹkan mi máa gbọ́kọ̀ sórí mi bá pàpẹ́lẹ̀ bọ̀ máa wo bí tó ti ń lọ gbé fólókùn yẹn máa wo bí tó ti ń lọ gbé fólókùn yẹn torí pé ẹ̀mí mi wà nù kí ẹ fẹ́ tú ọmọ ilẹ̀ àìrán Yorùbá tí ò ní dolórí mọ́ a fẹ́ gbáwájú padà kí a ní di lídà mọ́ àdúrà aṣáájú wa nù tá à ń ṣe á di olórí Yorùbá kan ti le tí ò di olórí Nàìjíríà ó win election wọn ò jẹ́ débẹ̀ Abíọ́lá win wọ́n ní kan gbé fẹ́gbọ́n ẹ̀ Ṣónẹ́kàn ló interim ẹ̀wọ̀n pé Yorùbá ṣe Yorùbá náà ni Ṣówẹ̀mí mọ́ kí náà ti ń pè àwọn Ṣónẹ́kàn òun gbàjọba sọ̀rọ̀ Abíọ́lá mọ́ ọba tí ó ń ṣèjọba ẹ̀ lọ nígbà tó ní kan gbé fún àwọn èèyàn tẹ Abíọ́lá ní pé ọmọ ìgbà náà fẹ́ gbé fílẹ̀ ó máa gbélé lọ́wọ́ padà ní egun Yorùbá yìí wà ń bẹ wọn rántí yẹn wọn kàn lòun fúngbà díẹ̀ láti gba tó fẹ́ gbà ní Abacha ti dànù pé agbára padà sọ̀rọ̀ wọn. bẹ́ẹ̀ni tó bá yẹ fún Tinubu nìyẹn. àpèrè àwọn babaláwo ń pè mí announcement àti bó àti gbẹbọ ọjọ́ kẹta announcement jáde pé ọba Kútọ̀nù president Kútọ̀nù ni ṣé wọn yóò ṣe nǹkan kan òun túlẹ̀ láti ní lọ ibi tó wá fẹ́ lọ kó máa lọ ó fẹ́ padà sí Nàìjíríà ó fẹ́rẹ̀. ẹ bá ń pàtẹ́wọ́ fúnlẹ̀ Yorùbá mi ò rí kọ́mẹ̀ntì èèyàn kan tí mo rí náà lẹ́ni tó ń tépèlé wa tó ń bú wa tó bá fẹ́ flag wa ní somalizi fún because àwọn tá a ní péjì gan akáwọ́ kò bá ibi ẹ̀ṣẹ̀ national theatre ni òun ni kọ́mẹ̀ntì ẹ̀ pọ̀ jù tó bá rìpọ́ọ̀tì wa àwọn táwọn wà àwa
374 là ń wò wá kọ́mẹ̀ntì ti ẹnìkan tí má ní kí n wo láyìn sí bí èèyàn kọ́mẹ̀ntì 10 kí n kà á kọ́mẹ̀ntì ẹnìkan 6 ni àwa 364 tó kù kọ́mẹ̀ntì tiwa ò lè ju 3 àbí 4 lọ tó bá rìpọ́ọ̀tì wa máa gbé sórí wálẹ̀ kò sí pé kinní kan because òun ló exchange àbí kí ló máa ń pè ó ló interact kí ló dé gbogbo tí kábíyèsí ń sọ yìí ẹ̀tẹ̀ bá wa appreciate kábíyèsí nǹkan ń bẹ nílẹ̀ Yorùbá up Yorùbá God bless you nǹkan wà nílẹ̀ Yorùbá ó yẹ kẹ́ máa appreciate olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà tí bá sọ fún yín pé ẹ̀yin tẹ́ ẹ̀ ń wò wá gbogbo lórí péjì Yorùbá gbogbo kọ́kọ́ lèmi lè sọ èmi ò ń bẹ ẹ wo lẹ́ǹtì sí àwọn ọba nígbà tó máa ń bú ọba wọn lábọ̀dé ní Yorùbáwùyí wọn ní Yorùbáwùyí ga tán Yorùbáwùyí la tán wọn fẹ́ẹ́ sọ pé ìtàn Yorùbáwùyí